ẹ dákun bá wa sọ̀rọ̀ díẹ̀. ẹ kálẹ̀ ọgbẹ́ ọmọ Yorùbá tẹ́ wá ń bí ilé àtọ̀nà ò ní bàjẹ́ o. Mo kàn fẹ́ sọ àwọn nǹkan kan èmi mọ̀ pé tó bá dọ̀là sí wọn máa gé so ọ̀rọ̀ tí má dẹ̀ sọ wọ́n dì í mú. nǹkan kan ń ṣẹlẹ̀ tí mo dẹ̀ ń sọ fún àwọn èèyàn tó wọ́n believe wọ́n lọ sí Kwara wọ́n pa èèyàn 200 àfáà kan ò jáde báyìí wọ́n sọ̀rọ̀ pé wọ́n pa èèyàn 200 Muslim dẹ̀ làwọn tán pa o kò sáfà kan tó jáde tó sọ̀rọ̀ Saheed Òṣùpá wá sọ̀rọ̀ wá jáde pé nǹkan báyìí ló ń gbà fáwọn wá jáde wọ́n bẹ̀ sí ṣépè fún so àwọn tán pa ẹsẹ̀ ẹran ni wọ́n àdéhùn ilẹ̀ Yorùbá wọn ò rí nǹkan kan ṣe sí ọmọ ilẹ̀ Yorùbá ni wọ́n àwọn tán pa yìí Muslim ni wọ́n o gba ayé dẹ̀ ń wòran mo sọ fún èèyàn kan ó dàbí eré ni mo ń ṣe ẹ̀ ń pèrò sẹ́sìn yẹn ni àbẹ́ ń léèyàn kó ń bẹ́ àti èèyàn kan máa sọ̀rọ̀ ní àná tí ẹ bá mọtí ní ìjọ́ kìíní ẹ̀nà lẹ́gba tó bá mọtí ìjọ́ kejì ẹ̀nà àwa táwọn mọtí lójoojúmọ́ wọn á ti pa gbogbo wa gbogbo àwọn ọ̀rẹ́ mi náà ti máa pa nǹkan táwọn ti máa mọ̀ pé ìkọ́ táwọn sọ ń bí àwọn olẹ́sìn kan ò dáa àdẹ̀ nísìn kan ò dáa ọmọ Yorùbá àwọn ọmọ Yorùbá tàtà tó rí wọn bá pé ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí bàtìlámù jẹ́ ẹ̀bà kankan jẹ́ ẹ̀ ń jẹ́ kó yé nígbàgbọ́ padà sílé yẹ́ sọ pé àwa ń lé ni gbogbo wa wà ń lé ni ṣé mo ti ń pa ń Kwara ẹ̀ ọmọ Kwara ni mi original àbúrò mọ́ mi ti sáwálé ó ti sáwá sí kò àbúrò ìyá mi ti sáwá sí kò gbogbo nà yẹn ọkàn wọn ò balẹ̀ wọ́n ti ń ṣe Islam dáadáa ń bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ tó ń sọ ń bí ọ̀rọ̀ tó máa tún lé ayé wá ṣe ni èèyàn kan sọ̀rọ̀ ń jẹ ta ó dàbí eré ìlú wo náà gbé Islam dé tó ga sókè ẹ̀sùn kan tí Islam sì fún wa torí mo mọ̀ pé ọ̀rọ̀ tí máa sọ wọn á dì mú kí fún bàbá Lágége ṣé Habib Lágége bàbá sọ pé ìfún ìtẹ́ ìkírun Muslim ò ṣe yàrá ní àtàwọn àwọn kọ́ ló ṣe kí wọ́n lọ́ mú wá fún wa ṣe tó bá pa tọ́ láwọn mọ̀ pé a fẹ́ gbẹ̀sìn ni ìjọ kan mo jókòó sọ́dọ̀ àwọn girama mi ọmọ kékeré ọmọ 9 years ọwọ́ girama mi èèyàn kan bá wípé kó kí ẹnì kejì ó ní àfáwọn ní pé káwọn má kúnlẹ̀ kí anybody ó dẹ̀ láìkí mo á lè dànù pé o ò lè kúnlẹ̀ fún girama ò lè kúnlẹ̀ fún mi ọmọ 9 years ó ní àfáwọn mo jẹ́ pé mọ̀mọ́ ènìyàn pé ìkàlẹ́ ń ṣe fọ́mọdé yìí o bàtà wa kéré a máa dọ̀bálẹ̀ fún ìyá wa a máa dọ̀bálẹ̀ fún ọmọ wa a máa rí bàbá máa dọ̀bálẹ̀ fún wọn wọ́n dẹ̀ máa ṣàdúrà fún wọn ọlọ́mọdé máa ṣùgbọ́n mi wọ́n dẹ̀ dé wọ́n dẹ̀ ń gba ogun ẹ̀ lọ́wọ́ wa assalamu alaikum ọmọ tó ju ẹ lọ ẹ má torí ẹ̀sìn kì í jẹ́ ká gbàgbé nǹkan ìbílẹ̀ wa àwọn kan àmúṣagbára pọ̀ gan-an ẹwúrú ọba tó lọ́ba ń jọ yẹn tó àìkú náà ní nǹkan bíi ìbọn lọ́wọ́ ni wọn ò ní pa bẹ́ẹ̀ ń jọ yẹn wọ́n yìnbọn fún kò wọlé bá ṣe yín lọ́rùn nìyẹn ṣe ọ̀rọ̀ tó ń sọ bí ìyẹn kan ò bóyàn kan o ẹ̀tẹ́tí kẹgbọ́n nǹkan tó ń sọ ẹ̀tẹ́tí ẹ̀wù sàráfà yẹn tó bá ń sọ̀rọ̀ Yorùbá báyìí ó máa ń sọ̀rọ̀ Yorùbá bí pé Yorùbá ò jẹ́ nǹkan kan ní ayé a ní Yorùbá level ìmọ̀mọ̀ ẹlẹ́ra àbáyá a sọ̀rọ̀ Yorùbá bí pé a jẹ́ nǹkan kan wọ́n sọ pé tẹ́nìyàn bá wáyé tó bá kírun òráyé wá ò bá wọn sunkún ni Sàràfàdín sọ pé ẹ̀gbọ́n tàbúrò lè fẹ́ra wọn ẹ̀dẹ̀fẹ́ káwọn máa gbọ́rùn kọ bẹ́ẹ̀ yẹn ẹ̀wọ̀n kan tó ṣẹlẹ̀ ní tàlú àbíbó ló ti ṣẹlẹ̀ àfáàyàn kan lọ sí orí tẹ́lẹ̀ ni wọ́n ṣe wáìnì ẹ̀ ni pé nǹkan táwọn bí ṣe ṣe wọ́n náà lè ṣe olóhùn lè ṣe ní fọ́ọ̀mù ọdún 9 wọ́n ti dá padà sílùú ẹ̀rù òrì kan sọ pé ilẹ̀ Haúsá nǹkan tó fi dá olójú nǹkan lọ ṣe ilẹ̀ Haúsá sáwọn Haúsá náà gbádùn ara wọn ni àwọn náà pèsè àríyá ò lè wọlé Yorùbá mo fi Ọlọ́run tó dá mi búra tó ayé pé gbà tó gbá Kùránì àwọn tó bá pé Yorùbá náà gbé wá fún gbogbo àwọn bàbá ò ní gbà Yorùbá gbọ́n gan wọ́n máa gbé Kùránì wá fún wa ní Yorùbá wọn kà fún wa wọn ò ní gbà gbogbo àwọn tó pa nǹkan ara ẹ̀ bísímìlá ẹ̀ lọ́n tí wọ́n ń dún wọn bí ẹran ní gbogbo agbó tó sọ jáde wọ́n pè lẹ́lẹ́bọ ni pé sísí Islam náà lè lọ́n dún àwọn èèyàn wọ́n pè lẹ́lẹ́bọ ni
láti ìgbà tán tí wàá pa èèyàn kò sẹ́ni bọ̀ tó jáde o. àwọn àfáà mi mú láfáà rẹpẹtẹ lọ́wọ́ máa ń sọ fún wọn pé tó dàbí irọ́ máa bọ́ mi táwa wà mo mọ àwọn tí ò bá mi sọ̀rọ̀ mọ́ mo mọ àwọn tó pé yojúmọ́ tó jẹ́ pé àwọn àfáà mi gbogbo wọn tó ń bá mi sọ̀rọ̀ mọ́ kan wò wọ́n ni ìkànnì mo máa ń sọ wọn pé sáwọn tó ń pa yẹn sọ́nà ló ní kó pa wọ́n ni nítorí kí ni wọ́n fi ń pa wọ́n kí ni wọ́n ṣe sẹ́sìn náà nìyẹn ká máa para ọlọ́run tó ní ká máa bí ká máa rẹ̀ sí sóní ká para wa ni. ká máa dúpẹ́ ńlẹ̀ Yorùbá mo ti gbé láwùsá rí yẹn ní 86 ó sojú mi pé wọ́n sọ fún mi òun ò tètè wọlé Zaria lọ́dún yẹn òun ò tètè wọlé nǹkan bí aago 8 àbọ̀ kó wọlé mo ṣe bẹ̀rẹ̀ bọ́n ṣe request ẹ̀ṣẹ̀ pọ̀ nìyẹn mo ti ń tiná bọ ṣọ́ọ̀ṣì nìyẹn tó tẹ́ wọ́n sun àwọn èèyàn wọn lé báyìí ilẹ̀ Yorùbá dá gan ẹ má jẹ́ kán gbé nǹkan burúkú wá síbi àwọn Haúsá gan ti ń complain torí pé ìwé ló ń ronú fẹ́ lómi ẹlòmí ò lè dá ronú ṣé Quran ni àwọn China fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe láyé ni àbí Bible náà fi ń ṣe tó bá bí nǹkan lọ ẹlòmí ìṣìyàn aṣáájú lọ sílùú Al-Quran ni ẹ̀kọ́ sọ pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ ní láyé ó wà ní Al-Quran tàbá sọ nǹkan tó lọ sílùú Al-Quran tàbá lọ kí nǹkan tó lọ sílùú Al-Quran ṣó ó lè jókòó kó ronú fúnra ẹ̀ láì Al-Quran ni. so ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá ká jí ìgbà tó wá ní pé gbogbo ọ̀tá ń lò ká dànù ká wá pàdé irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn irú èmi tí máa ń travel káàkiri ẹ̀ ká wá pàdé wọn tó tẹ̀ sí ọ̀kan lára mọ́ kan tó ti ṣẹlẹ̀ sí mi rí ni first mecca mi gbà tí máa dé àwọn nǹkan tí máa ń lò fún ṣọ́ra ṣe dànù nìyẹn bẹ́ẹ̀ là ń jàjà APC àti PDP wọ́n dá sí mi lára wọlé ni ẹ jẹ́ kí Yorùbá jí gbogbo akátá tó ń ṣe nílẹ̀ Haúsá ẹ má yẹ kán pé débí ṣé ká máa para la máa fi sílé ayé ni ẹni tó bá ti kú ò lè wá ilé ayé mọ́ ẹ má yẹ ká tanra wa ó da àwọn tá a pè lẹ́lẹ́bọ̀ yìí ẹ̀ ń pa Amẹ́ríkà lẹ́lẹ́bọ̀ ẹ̀ ń pè London lẹ́lẹ́bọ̀ ẹ̀ ń pè France lẹ́lẹ́bọ̀ ẹ̀dẹ̀ máa lọ sí Amẹ́ríkà wọn máa fún yín níwèé wọn máa fáwọn ọmọ yín níwèé ẹ̀ máa dọ́mọ nílùú ẹ̀ máa gba nǹkan tó ń fún wọn nílùú Saudi tó ń lọ yẹn kó mọ Quran ju Jibril lọ wọn lè fún ẹ níwèé gbélú tó wá pé 30 days tí ló fẹ́ lò wọ́n fún ẹ after 30 days báyìí wọ́n máa kẹ́rù ẹ̀ jáde ni àwọn táwọn pè ní gẹ́fẹ̀rí àwọn ló ṣe mọ́tò àwọn ló ṣe tréní ọ̀nà ṣe gbóǹkan ohun ẹ ká jókòó ká rí ra wa náà àwọn tó torí ẹ̀sìn ká bá yára wa jẹ́ ọmọ òkè bàbá mọ́ bàbá òkè ọmọ mọ́ torí ẹ̀sìn. ẹ ṣeun bàbá wa àgbà yín ó dalẹ̀ gbogbo àtọyìn àgbà Olódùmarè dákun ìbéèrè kan tàbí ìlọ́wọ́ nínú gẹ́gẹ́ bí enlightenment fáwọn ilẹ̀ Yorùbá wa a mọ̀ pé ẹ súnmọ́ ìjọba ẹ sì súnmọ́ àwọn àfáà rẹpẹtẹ. àkọ́kọ́ ìbéèrè mi ni pé àwọn àfáà tẹ́ súnmọ́ ẹ ti sọ yìí tó pọ̀ jù ní ọ̀rọ̀ pé àwọn Fúlàní ni wọ́n ní ká da tàwọn bàbá wa nù ká wá gba ẹ̀sìn tí bàbá wa ta bá dànù náà àwọn náà ni wọ́n lọ pọ̀ ní ọmọ àgbọn ìbéèrè tí mo wá fẹ́ fààyàn bẹ̀ ni pé ẹ̀yin súnmọ́ àwọn àfáà dáadáa sí wọn ẹ dákun má bínú béèrè yìí àwọn àfáà nígbà tẹ́ fi súnmọ́ wọn a mọ̀ pé wọ́n ń ṣe àjò fún yín ẹ dákun ṣé Kùránì náà ń lò fún yín ní àbí dúdú. ẹ fi ogun yẹn lẹ aṣọ yẹn jọ mi yẹn dìgbà mi yẹn dìgbà mi. ìbéèrè kejì a ti mọ̀ pé àwọn àfáà dúdú wọn lò a jẹ́ sí pé nǹkan ṣẹ̀ṣẹ̀ wa ni wọ́n lò tí wọ́n fi Kùránì bójú tó dá mi lójú kí n tó béèrè béèrè kejì àfáà tó sọ pé ẹ̀sìn wọn ní ká bá tó ṣẹ̀ṣọ́ láìpẹ́ tó kó sùkà sórí tó yàn lé láwà ní. ọ̀rẹ́ mi tiẹ̀ nìyẹn ìpàdé mi ni. àmọ́ ọ̀rẹ́ yìí náà dáadáa. àfáà ò lè sọ tí àfáà bá lè fi Kùránì búra ní Àdìgún òòṣà oníyà méjì mò ń sọ yìí torí mo mà fáà dáadáa nígbà tá a wà lágbàá ti dáa kéwú tí àfáà bá lè búra nídìí Ògún tó tó lè fi Kùránì náà búra pé òun ò lo ọtí rúgbà yìí ìfúnṣẹ́ àbí òun ṣe ẹ̀mú rí ó ní kó ní gbogbo ìjìyà tí ń bẹ ní Kùránì kó bá wọn àbí kí òun ó pa wọn láàrin ọjọ́ méje. ẹ wo ṣe rí. àfáà ló wá jáde síta ní wọ́n ń dì sí fún àwọn ọmọ Yorùbá pé ẹni máa mutí kánà lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹrin ká bẹ́ẹ̀rì rẹ̀ òun tó ti mutí fọtí ló ṣe ìyẹn méjì ló ti bẹ́ẹ̀rì rẹ̀. ẹ wo tẹ́lómi bá gba máìkì dání ọ̀rọ̀ máa ń gùn wọn ni ẹ wo orúyìí tó sọ̀rọ̀ níjọ́ kan tó ní pé màálù ó mọ̀ pé ànábì ti kú ṣe gbóhùn ẹ̀ mọ́ àwọn ìyàwó ẹ̀gbọ́n máa bú nílé pé kí ló dé ayé táwa ń sin ayé ń dómì ní àwọn ọmọ tá bí ń sin nǹkan kéèké ó ti lọ pápápápá
wọ́n ti lọ sórí igi ní wọ́n ti mọ gbogbo nǹkan tó ń lọ wọ́n máa sọ̀tàn fún ẹ sọ borí sísì kan fún ẹ ni yóò lájọ wọn á dín nǹkan ọmọ mi kàn lọ sórí gọ́gù gọ́gọ́gọ́ ó dẹ̀ sọ déètì jọ́ tó bí mi sọ àkílédé ilé ayé ti yàtọ̀ tí wọ́n kàn máa parọ́ tàn kan fún wa ṣé àgọ́ ni kíní kan wà bí bá pílẹ̀ fún ìkẹgbọ́ tábà yẹn sọ ó ní èèyàn kan lọ sí òkè olọgbàrún wa skáàmù ni àfáà kankan ló ń sọ jáde fún ẹ o ẹ jẹ́ ká jí ẹ má yẹ kán fi ọ̀rọ̀ ẹnu kán fi dá wa lálẹ́ ọ̀rọ̀ ẹnu ni mo lọ mẹ́ka mo lọ múra mo mọ gbọ́ ẹ̀ náà tẹ bá kàn pọ̀ tẹ kàn kórun gbọ́jọ́ ní káàbà wọ́n máa léyìn dìde Amẹ́ríkà ló sọ bẹ́ẹ̀ nǹkan tẹ́lẹ̀ dánwò Saudi ẹ̀ wá dé Nàìjíríà ẹ̀ bẹ́ẹ̀ sì máa dánwò ọba tó wà bẹ́ẹ̀ ń sin ti ní kọ́ máa wọ mọ́tò wọ́n ti ń jalè sílẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe gbọ̀ǹkan bẹ́ẹ̀ ibi náà lọ́ mú lè kókókókókókó gbogbo ìtàn sọ pé tọ́lá èèyàn mú mi nígbà àwẹ̀ yẹn ẹ wo nǹkan tí àfáà kan sọnù wọn ọ̀kan rẹ́rìn ni gbogbo èèyàn tí ojú gbogbo èèyàn ti là ó ti yàtọ̀ àfáà kan sọ pé tó bá pọ́n sọ fáwọn pé táwọn bá ti kéwú tán kò sí pé àwọn arówó ni kò sáwọn tó máa kéwú àwọn ti bí pé táwọn bá kéwú tán àwọn máa bẹ̀ sí rówó ni pé bá táwọn kéwú yẹn àwọn ò bá ti wá ya pápó làwọn ń ta ni nǹkan kan ẹ gbogbo èèyàn tó ń jáde ilé kéwú àwọn tó jáde ilé ìwé gan sọ́rí iṣẹ́ ni wọn ò ríṣẹ́ kan tó ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá nìyẹn wọn bá ti bí ọmọ báwọn máa gbé kiri ní orí ìdàlmọ́ ń jìrì nìyẹn adùn lọ lè kéwú ṣé yẹn máa fún 5,000 pé kó wà lọ wù àbúrúkú sí òníwù yóò wù ó máa wù gbígbèlú rẹ̀ rí tó bá ń bọ̀ bàbí ẹran ni wọ́n lè lé ní 1,000 wọ́n máa mú ọmọ bọ́dá ní tó bá ń jẹ báyìí wà lọ bó mẹ́wàá gbé ilẹ̀ Yorùbá dágàn àwọn ọmọ Yorùbá agbọ́n ẹ̀yẹ́ ká jí ìkó sí pé kìíní àwọn ọmọ yàwá ló ń pa yẹn Kwara ni mo sọ fún èèyàn kan mo ní pípà tí mo máa lọ sí Kwara yẹn ní kí ní ẹsẹ̀ rẹ̀ ni ọdún máa yọ pé kátà sọ ẹ̀kọ́ la máa sọ tó ló ti ń dé gbogbo nà gbogbo ẹni ló ti ń dé. bàbá mi ó ti dé lóyún o. wà ó ti dé bẹ́ẹ̀. ó ti dó lò ó ti dó màrán o. àwọn ọ̀rọ̀ kò dó màrán àmọ́ ọmọràn dúró tán ìgbàjà gan dúró tán ìjàjà sẹ́gun dúró tán mo ṣe dé mo lọ sí Kwara ní last week àwọn náà túra alẹ́ mọ́ wọn túra alẹ́ mọ́ ẹni mọ̀ òdòdó ìjọba mọ́ àwọn náà tí mo wọn tó ń lọ ìlú tó ń lọ tó lọ pààyàn 200 ẹ̀jẹ̀ Muslim ní gbogbo kò sí Kírísítẹ́nì kan lu yẹn kò sí Kírísítẹ́nì kan lu yẹn ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ ẹni tó bá láyé ọ̀rẹ́ àfa ẹ sọ fún wọn ẹ̀sìn kan náà ṣe yẹn sẹ́sìn nìyẹn ní ká máa pààyàn ká máa dúró ká máa pé bísímìláì ẹ wo ilẹ̀ Yorùbá ní bàjẹ́ o ẹ jẹ́ kí n dúró báyìí náà. àṣẹ ìdùnnú rẹ ṣe gan bàbá wa. ẹ ṣe àwọn akókó sáré ẹkú làákà ẹkú àtótónu ẹkú àkíyèsí Elédùmarè yóò túbọ̀ ràn wá lọ́wọ́ lórí ilẹ̀ wa kò ní jẹ́ kó di tẹ́nẹ́lẹ́ni àwọn ọmọ wa oníṣẹ́gun níbẹ̀ nínú àwọn àlàyé yín inú mi dùn pé ẹ fi kí gún ibì kan tí gbogbo àwọn àfáà yẹn máa ń sápamọ́ sí so káwọn èèyàn tún lè bá gbọ́ dáadáa ẹ sọ pé àmì pé bó ṣe ń pààyàn yẹn pàápàá ní àwọn tó ń pààyàn níbi ṣe àmì pé Ọlọ́run ló ní kan pa wọ́n ni so Ọlọ́run ọba Elédùmarè kò sí níbi kankan tẹ́yẹ̀ nìkankan ó jáde tí ó wà sọ pé Ọlọ́run sọ pé kí òun pààyàn àti ìgbọ́rí lórí ilẹ̀ wa àmọ́ bí ọ̀nà bíi 10 15 jù bẹ́ẹ̀ lọ 30 nínú Kùránì ni Allah ti sọ pé kí wọ́n pààyàn ẹ̀pá lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ so ìyẹn ni mo fẹ́ kí n gan ṣàlàyé díẹ̀ kí n mú bíi 2 àbí 3 wá so torí ìgbà míì tí bọ́rádìgún àti gbogbo wa nígbà míì àti tá bá fẹ́ dárúkọ Allah a lè mọ ibi tí a sọ pé Allah ló sọ báyìí o tá bá fẹ́ dárúkọ Elédùmarè a lè mọ sọ pé irọ́ Ọlọ́run Elédùmarè kò lè sọ bẹ́ẹ̀ wà bí n tó ń sọ rèé o n tó lè sọ nìyí gẹ́gẹ́ bí Elédùmarè wa ẹ jẹ́ kí sáré mú 3 wá pààyàn ní Allah ń tiẹ̀ Ọlọ́run Elédùmarè tó dá àwa ìran Yorùbá ó ní kì í sọ bá mujẹmujẹ this is Quran 9 verse 29 ó ní qatilul ladhina la yu'minuna billah ó ní ọkọ̀ bẹ̀rẹ̀ níbi ìjà mo máa ń sọ kí yẹn dáadáa pé ìran Yorùbá gan ò fẹ́ erépa ká tó wá sọ pé ìjà mo ti kà á bí by times down wá pé Yorùbá máa sọ pé erépa ìbímọ rẹ̀ bí òbí kú mọ̀ àbí pondo ká tó wá sọ pé ìjà àwọn èèyàn la rórí pé erépa ìbímọ rẹ̀ o Allah gangan Elédùmarè wa nígbà táwọn èèyàn ti lè rórí pé erépa gan ò dáa ṣe bó Elédùmarè ti wá ló fún wa ní ọpọlọ yẹn
ó ní wahum sagirun kẹ́ẹ̀dẹ̀ sọ wọ́n dẹni yẹpẹrẹ láwùjọ. So Allah ló ń sọ̀rọ̀ yẹn bóun ṣe máa ń ṣe hùwà ẹ̀ nìyẹn. This Quran 4:18 a máa ń ka ilé dáadáa. Ó ní waddu law takfuruna kama takfurun. Ó ní àwọn mùsùlùmí àwọn kèfèrí rò pé bọ́yá ẹ̀yin mùsùlùmí ẹ̀yin náà ṣe ìgbàgbọ́ báwọn náà ṣe ṣàìgbàgbọ́ fatakunu sawa'a kẹ́lẹ̀ bá jọ di nǹkan kan náà. Ó ní fala tattakhidhu minhum awliya. Ó ní ẹ má bá wọn ṣọ̀rẹ́ ó ní hatta yuhajjiruna fi sabilillah títí tí wọ́n fi padà sójú ọ̀nà Allah fa in tawallaw tán bá sọ pé àwọn ò ní padà sójú ọ̀nà Allah. Ó ní fakhudhuhum ó ní ẹ jí wọn gbé fakhudhuhum. This Quran 4:89. Ó ní seize them, capture them, ẹ jí wọn gbé waqtuluhum kẹ̀dẹ̀ pa wọn. Kò pẹ́ sọ waqtuluhum anybody tó bá lọ check KILL ló máa bá ń bẹ̀ waqtuluhum ó ní ẹ̀kẹ́dẹ̀ pa wọn tó bá jí wọn gbé haisu wajadtumuhum ó lẹ́nu ìwé ẹ̀tẹ́ bá ti capture àwọn ibẹ̀ nìkẹ́ ti mú wọn. Wala tattakhidhu minhum waliyan ó ní kó tó di pé ẹ máa jí wọn gbé ẹ máa da gbogbo ẹ̀mí ó ní ẹ má bá wọn ṣọ̀rẹ́ rárá kó mọ̀ di pé níjọ́ tí ẹ bá fẹ́ gbé òfin Allah dúró ẹ wà máa wò pọ́rọ̀ ẹ̀mí ní lágbájá ó ní ẹ má bá wọn ṣọ̀rẹ́ rárá. Wala nasira ẹ̀dẹ̀ mọ́ gbà ìrànlọ́wọ́ kankan lọ́wọ́ wọn kódà kí wọ́n fà yín ní free ẹ mọ́ gbà torí ìjọ́ tẹ bá fẹ́ carry operation Allah kó mọ́ bà di pé bàbá kókó sáré àti ṣèrànlọ́wọ́ kan fún mi rárá ó ní ẹ mọ́ bá wọn ẹ mọ́ wọn lólùrànlọ́wọ́. Ẹ jẹ́ ká kẹ́yọ̀ kan sí bàbá ms bàbá ti gbé Quran nìkan jáde. This Quran 9:23 ó ní ayọ́ alladhina amanu ó ní la tattakhidhu aba'akum wa akhwanakum awliya. Àwọn òbí rẹ méjèèjì àti gbogbo àwọn ọmọ ìyá rẹ ò gbọdọ̀ bá wọn ṣọ̀rẹ́. In istahabul kufra ala iman tí wọ́n bá ti lè sọ pé àwọn ò ní ṣe Islam. Ó ní waman yatawallahum minkum ó ní ẹni tó bá ti wá ṣe lé nínú yín faulaika umuz zalimun ẹni tó bá ti lè bá mọ̀mọ́ ẹ̀ ṣọ̀rẹ́ àbí bàbẹ́ tí bàbẹ́ rẹ̀ kì í ṣe muslim tí yóò kì í ṣe muslim àbọ̀mọ̀ yẹ́ kan ẹ wá ní nọ́mbà ara yín ẹ wá ń pera yín ẹ wá jọ ń dámọ̀ràn kan ó ní alábòsí sálà nìyẹn wà á dẹ̀bọ̀ náà tó bá dàlùkì àmọ́. Can you imagine? So eléyìí tí bàbẹ́ mẹ̀sì gbé sí ojú screen ó ní fa idha laqitumul ladhina kafaru ó ní tẹ́ bá ti pàdé ṣé ok amadélégé ṣé kúrò àtọ́sọ́ gbé sókè lélẹ̀. Quran 47:4 ẹ̀ka ilé náà lọ fa. Ó ní fa idha laqitumul ladhina kafaru tẹ́ bá ti pàdé àwọn tí wọ́n nígbàgbọ́ fadriba riqab ó ní then ẹ dú wọn lọ́rùn kò sọ pé kò ní kí wọ́n fún wọn lóògùn ikú jẹ o etiquette ó ní kán dú wọn lọ́rùn ẹ dá wọn dìbúlẹ̀ kẹ wá dú wọn lọ́rùn tàbí kẹ dá wọn kúnlẹ̀ kẹ dú wọn lọ́rùn bí ìgbà pé èèyàn bá fẹ́ dú adìẹ. Can you imagine? Ó ní hata iza askantumuhum fashuddul wathaqa títí tẹ́ẹ̀fì gba agbára pátápátá lọ́wọ́ wọn. Ó ní fa imma mannan ba'dun wa imma fida'a wa imma mannan ba'dun tẹ́ẹ̀fì sọ wọ́n di tẹ́ẹ̀fì kó wọn sínú àyè kan tí wọ́n wà nínú àyè kan tó jẹ́ wípé wọn ní lágbára kankan mọ́ wọn ní nǹkan kan láti ṣe ju kí wọ́n sọ̀mìtì fún àṣẹ yín lọ. Ó ní hata tàdọ́ alẹ́ haribu awdharuha ẹgbẹ́ ogun dìde sọ̀ráǹdì wọn ẹgbà ẹrù lórí wọn ẹ fìyà jẹ wọn. Kí ló kún bẹ́ẹ̀ awdharuha zalika walau yasha'ullahu lantasara minhum. Eléyìí ni Allah fẹ́ wọn ní ríràn lọ́wọ́ Allah bó ṣe lè bùkọ́ pariwo tó má ṣe kí wọn ní ríràn lọ́wọ́ walakin liyabluwa ba'dakum li ba'din a máa fi apá kan nù wọn a máa fi dá apá kan wọ̀ a fi ṣe ìbànújẹ́ fúnra wọn. Walladhina qutilu fi sabilillah àwọn tí wọ́n bá lọ bá ogun lọ nínú yín falam yudilla a'malahum tẹ́ bá ti lọ bá wọn jà yẹn tẹ́ dojú ìjà kọ wọn àwọn tí ó bá kú nínú yín náà kíkú tẹ́ kú yẹn Allah lẹ kú fún so kíkú yín kò ní kú sófò kú sójú ọ̀nà Allah ni. Mo sọ ìmọ̀ kálíbà mọ̀ wípé Allah bó ṣe rí nìyẹn. So ẹjọ́ ṣé mo lè sọ̀rọ̀ gbogbo lè. Ẹ má bínú dáàdì wa sà ẹ má bínú sà ìgbà míì tó bá kàn di pé tá a bá fẹ́ fi adẹ́dájú ọ̀rọ̀ gbogbo ẹni tó bá gbé Allah síbi tí ó yẹ kí Ọlọ́run Elédùmarè wà gan-an bí ẹni pé kò tí ì rí gbọ́ Islam yìí kò tí ì gbọ́ Kùránì yìí kò tí ì ẹ̀sìn tí ì yé kò tí ì mọ Muhammadu kò tí ì mọ Islam kò tí ì mọ Kùránì ẹni tó bá ń gbé Elédùmarè síbi tí ó yẹ kí Allah wà. Because báwo lèyàn ṣe máa mọ gbogbo eléyìí tó máa ka gbogbo eléyìí tó dẹ̀ máa tún máa fi Olúwa Elédùmarè tó dá wa wí Allah. So kí Elédùmarè kó ṣàánú wa kó mọ̀ jẹ́ àṣẹ àgbákò Allah ká mọ̀ ṣàgbákò Muhammadu ká mọ̀ ṣàgbákò Kùránì ká mọ̀ ṣàgbákò Islam
tó rágbákò ayérayé ní tẹ́yìn bá ṣàgbákò ó yẹ pé ká kọ́mọ̀ rán àlá àti ànábì ní ẹ̀wọ̀n gbére ẹnu iṣẹ́ àṣekára. so ṣé mo lè sọ̀rọ̀ báyìí? ẹ wo àyà yẹ so torí kí wọ́n dárúkọ ìpànìyàn lẹ́ẹ̀kan ni mo fi wò pé verse yìí dáa so tí wọ́n bá kàn sọ nípa ìpànìyàn nínú Islam so kì í ṣe bí kéèyàn kàtàlé fún yẹn lórí ògùn eku jẹ bí wọ́n ṣe sọ so Allah ó máa ń júwe irú pípa tó ń fẹ́ jẹ́ kẹ́ ẹ pa wọ́n ṣùgbọ́n tó ní pa àmìdí lárúbáwá àwọn nǹkan tí wọ́n dẹ̀ tù fún wa ní nǹkan tá à ń rí nìkan so Allah máa júwe níjúwe tó yẹ pé example tẹ́ máa fi mọ ìjúwe tí ó ń júwe náà ni pé àwọn Fúlàní tó ń pààyàn yẹ exactly bá láti sọ wípé kí wọ́n ṣe máa pààyàn so kí kọ́lọ́n ṣàánú ni so ẹ̀sìn yìí ẹgbẹ́ òkùnkùn gbáà ni kódà kò tí ẹ ṣe nǹkan tí tó ṣe kò ṣe patch ó ní ìgbà tí mo rí dídìrín wèrè kan tó wá sórí ètò ní the other day tó ń sọ wípé agbóró preserve Quran ṣé àwa jẹ́ gẹ́gẹ́ bí ọmọ lárúbáwá ní ta fi máa preserve kí la fẹ́ preserve nínú eléyìí gbọ́dọ̀ fi léèlẹ̀ de àwọn ẹni tó ń bọ̀ lẹ́yìn àwọn àgbà àwọn kan áfíìsù wọn há Quran sórí you understand kí ni nǹkan tí à ń há sórí nínú gbogbo náà dandan ọ̀rọ̀ lásán wasting of time bí kí yẹn kàn máa á ìtàn ìjàpá àti yẹn níbo sórí lásán bọ́n nítorí pé ó dédé elédè wọ́n wá sọ di sí ẹ wọ́n sọ di nǹkan bàbàrà ìkíní ẹ̀ka máa fọ́nì sí mi so kí ẹnikẹ́ni lọ wá àwọn comprehension inú English textbook kí àwọn sórí story lásán ni. Assalamu alaikum afa ẹ káàbọ̀. Wa alaikum salam tula. Ẹ káàbọ̀ sọ. Sàlámù àlékún wò la tòláyé ń ké tòláyé gan-an. Ẹ wò ẹ ṣe fi Kamal lẹ́nu kó máa wo bí ẹ ṣe ń bá àfa sọ̀rọ̀ náà. Ẹ kí wọn èwo ni sàlámù àlékún tẹ̀ tó kí wọn. Irọ́ mo ń bọ̀. Bàbá wa Afọbajẹ káàbọ̀. Mo ní ṣé Yorùbá. Ilé Afọlábí. náà Ṣé Yorùbá ni? Yorùbá ni mí. Ẹ ṣeun. Ẹ rí i pé nígbà tẹ́ gòkè tí mo fẹ́ kí yín báwo mo ṣe kí yín. Ẹ sálámù sí mi ni. Ṣé kíkí Yorùbá ni mo kí yín? Kì í ṣe kíkí Yorùbá bọ̀ kíkí náà ni. Bí mo ṣe kí yín yẹn kí ló kọ́kọ́ wá sẹ́mi yín ẹ pé ta ló lè kí yín bẹ̀? Kò sí ẹjọ́ ìsálámù sí láti kíyàn. Sálámọ̀ yẹn àwọn wo ló wà fún? Àwọn mùsùlùmí ni. So ẹni tí ò bá kí ń ṣe mùsùlùmí tó bá sálámọ̀ sí yàn báwo náà ṣe ní ká dá lóhùn? Máa dá lóhùn náà ni nọ́mbà bá ìṣẹ̀dá ẹni tí ó jẹ́ mùsùlùmí lóhùn náà lẹ́yìn máa dá ẹni tí ìṣe mùsùlùmí náà lóhùn. Ọ̀tíṣà tó bá jẹ́ pé Yorùbá ni yín oye ẹ wá tún wá kí báyìí ká tó wọnú ètò ní èkì ọmọ Yorùbá ṣe mọ̀ wípé gbogbo ẹni tó wà ní ilẹ̀ Lárúbáwá ẹni sọ̀rọ̀ ṣe mọ̀ pé gbogbo ẹni tó wà ní ilẹ̀ ṣe mọ̀ pé sàlámù àlékún yẹn kì í ṣe kíkí Islam kì í ṣe kíkí Islam kíkí àwọn Lárúbáwá ni gbogbo ohun tí ń dẹ̀ràn Lárúbáwá ó jẹ́ mùsùlùmí o kò jẹ́ mùsùlùmí o kíkí tán máa kíra wọn ní sàlámù àlékún torí pé èdè wọn ni káànábì tó dé náà ti ń kíra wọn pé sàlámù àlékún èdè wọn ni oyè so ǹjẹ́ tó wá jẹ́ èdè tiwọn ǹjẹ́ tó yẹ kó wọnú ẹ̀sìn wa débi pé àwa náà ò wá lè kíra wa dáadáa mọ́ sàlámù àlékún yìí làwa ń kíra wa ṣáà tí ìwọ́nú ṣáà wa gan ò tí ì dé Lárúbáwá bẹ́ẹ̀. ọ̀làjú ni. Brother Kamal ẹjọ ní sùúrù sà ẹjọ mute náà mo ń gbọ́ yín sà. Nítorí ṣe rí nínú Bíbélì àti Quran ṣe ń gbọ́. mo ń gbọ́ yín o. So àwọn kan wà tó ń ṣẹlẹ̀ ní century tàwa báyìí nísìn tọ́lẹ̀ ti sọ before kí nǹkan tó máa ṣẹlẹ̀ báyìí tó lè arákùnrin báyìí. ṣe mọ̀dí tí ẹ fi máa mọ̀ wípé àṣà àti ìṣe àwọn Lárúbáwá ni ṣe mọ̀ pé gbogbo ọ̀nà bẹ́ẹ̀ náà làwọn Kìrìsìtẹ́nì náà ti wá ṣe mọ̀ bẹ́ẹ̀. ṣe mọ̀ pé láàrin àwọn Hebrew àárín àwọn Júù gbogbo wọn bẹ̀yẹn náà láàrin bẹ̀yẹn náà ni Kìrìsìtẹ́nì ti jáde ẹ mọ̀ ní. ẹ máa gbọ́ bóyá ẹ máa gbọ́ bóyá ẹ mọ̀ tẹ́lẹ̀ gbogbo sáìdì bẹ̀yẹn náà ló ti jáde ara wọn náà ló ya síra wọn bẹ́ẹ̀ tí Kìrìsìtẹ́nì bá máa kíyàn kí ló máa àlàáfíà fún yín wọ́n tú arábíkì tí wọ́n kíra wọn lọ́hùn yẹn oye wọ́n tú sí Yorùbá náà fi kíra wọn lálàáfíà nígbà táwọn Lárúbáwá dé àwọn kí sàlámù àlékún which is Arabic of
that language. So la fi sọ fún yín pé gbogbo bàbá tó láyé sẹ́rí kí ní tẹ̀sán yẹn ẹjọ́ jẹ́ kí n rìn lọ́wọ́ dẹ̀ hebrew ni wọ́n máa sọ pé ó ní salom salom hebrew ni ìtumọ̀ náà ní àlàáfíà salom salom mo fi sẹ̀rẹ̀ ọ̀tẹ̀ sọ ni o. so ìbẹ̀lẹ̀ tí máa mọ̀ wípé kò sí ẹ̀sìn nínú ayé àṣà àti ìṣẹ̀lẹ̀ ṣẹ̀dá bẹ́ẹ̀ gbà àbàkọ́lá ṣe mọ̀ pàṣẹ àti ìṣẹ̀lẹ̀ ń ṣe kì í ṣẹ̀sìn. ṣe ẹ mọ̀ lóòótọ́ mo ṣe wà yìí Yorùbá ni mí lóòótọ́ kò sí ìdílé tí ó wà ẹgbọ́ kò sí ìdílé tí wọ́n kì í ṣe tí wọ́n kì í bọ̀ Yorùbá ni ẹ ò ní tẹ̀lé Fúlàní. kò sí ìdílé tí wọ́n kì í ti ń bọ òòṣà bọ̀ ìlú tí wàá wáyé sí àwọn bàbá tí wàá wáyé sí so wọ́n ti yọ ọ́ kù nínú àwọn kan yẹn tí àwọn fẹ́ ṣe so ìlànà tó dẹ̀ fi wá sí àdẹ̀rí pé ó yẹ ń fẹ́ fọ̀ wá. Mo lè fi ń tẹ̀lé Fúlàní. ok báyìí ẹni máa ń tẹ̀lé Fúlàní so àpáyé ń tẹ̀lé wọn yẹn náà àti àwọn nǹkan tí ìyá nídìí náà àdẹ́rì so kò sí bí a gbé lóòótọ́ ìṣẹ̀ṣe ó ti wà ó wà ogun dẹ̀ wà so bọ̀ ìlànà táwọn tó lè fi wá sójú ọ̀nà yìí náà. ẹ má bínú àfẹní sọ ṣé torí gbígbàdúrà lẹṣẹ ń ṣe Islam. bẹ́ẹ̀ náà nítorí ilẹ̀ ṣe wà láyé náà nítorí gbígbàdúrà náà ni pé. mo ń bọ̀ tó bá jẹ́ torí gbígbàdúrà ni ẹni tí ò wá ṣe Islam ṣáàdúrà tiẹ̀ ò gbà ni. àdúrà tẹ náà máa gbà. táwa ló ń gbàdúrà tẹni yẹn. Ọlọ́run náà ni Allah náà ló ń gbàdúrà yẹn. a jẹ́ pé Islam tẹ̀ ń ṣe kò wúlò nìyẹn kò nídìí kẹ́ ṣe Islam kádùn àyín tó gbà nìyẹn. ìrọ̀ nítorí ìṣòwò ayé mo ti máa ń fi nǹkan máa ń fi mo sì máa ń bẹ náà pé nǹkan tó fẹ́ fi yí mi kó nílànà Islam tí mo wà ní ìbẹ́ lọ́hùn ẹ̀. ẹ ṣáà ní sùúrù ṣé ẹ̀yin fúnra yín ṣe kéwú ṣá. mi kéwú bọ̀ mo tẹ̀lé àwọn àfààní tó gbogbo mùsùlùmí ló máa jóná. mo dẹ̀ níyàn tó jẹ́ àǹfààní nínú àwọn ẹ̀gbọ́n mi gbogbo tó jẹ́ àǹfààní tó dẹ̀ Alábẹ́òkúta. àwọn báyìí wí wọ́n níṣẹ́ mọ̀ pé gbogbo mùsùlùmí ló máa jóná. kí ni ìsìn náà sọ bẹ́ẹ̀. láà ló sọ ó wà bẹ́ẹ̀ ní Kùránì bẹ́ẹ̀. so kẹ́ bá lè mọ̀ bẹ́ ṣe ń ṣe ẹ sọ pé nǹkan tó máa mú yín kúrò ń bẹ̀ kẹ́ má rí bọ̀ kẹ́ tètè mọ̀ pé ẹ máa jóná gbèrú ẹ máa kú skeleton. so kẹ́ tètè mọ̀. ẹ mọ̀ ṣe rí bóyá ẹ̀ sì. aláàlú sọ bẹ́ẹ̀ wèmí kọ́ ló sọ ẹ̀yẹ kan bèrè fẹ́ rí ni o. ẹ gbọ́ ẹ ní àgbéjáde sùn fún kò sí time. ẹ mi sọ̀rọ̀ àǹsì tó ní ẹ. tẹ fẹ́ rí ẹ wà rojọ́. ẹ gbọ́ mi ẹ mọ̀ pé àwọn àyà kọ̀ọ̀kan ló ní ìsinmi tiwọn. bàbá ṣe fẹ́ rí dáná ṣe fẹ́ máa jóná. ẹ mọ àwọn èèyàn tó ti kéwú sẹ́yìn. Àfọlábí ṣe fẹ́ rí bí àlá ṣe sọ pé ẹ ṣe máa jóná àbẹ́ ẹ̀ fẹ́ rí. onídìí kí n ti ẹ̀rí owó yẹn onídìí kí n rí. so ẹ kí ẹ tẹ bá jóná. ẹni bẹ́ẹ̀ ṣàlàyé àyà fún wa sẹ́ẹ̀ ẹni àwọn àyà kọ̀ọ̀kan kílẹ̀ ló ṣe é sà. Gbogbo wọn ló ní ìsinmi tiwọn nítorí pé nísìnyí báyìí ń ka fájà pé òkè wọn fi fájà gbàdúrà fún yọrùn sí ẹgbẹ́ ẹ̀ ṣe ń ka yẹn àwọn màláìkà kan ti dúró tó ń ṣe àmì sí i ìgbà pé ẹ̀kọ́ ń ka àwọn ọkọ̀ yìí. ẹni sùn ok ọmọ ẹlẹ́yìn Alfa Sulaiman ni. ẹ ràn án. abájọ wọn bàbá ti fi ètò láyé wọn ti fi Alfa sùn Sulaiman kẹ àbí bàbá aládò ẹni bàbá aládò ló fẹ́ ju àdó sápò mùdúrì mọ́ríkàs bàbá olóògbé olówó ebè kejì. wọ́n ju àpò wọ́n ju àdó. bàbá aládò lẹ́ ń tẹ̀lé Fúlàní lẹ́ ń tẹ̀lé ó máa kó yín jóná kẹ̀tẹ̀kẹ̀ mọ́. ìṣẹ̀ṣe ní ṣe lábẹ́rẹ́ Kùránì ní fi mùsùlùmí ní fi sojú. Àfọlábí ṣofẹ́ ẹwọ ẹja bàbá ìtìláyé ẹja gbé Àfọlábí débẹ̀ bí gbogbo mùsùlùmí ṣe máa jóná no wasting of time. ó lè mú tó gbogbo ilé tó fẹ́ máa sọyàn Allah ló máa bá máa pò pé Allah why tí mo máa ṣe jóná as mùsùlùmí. so gbogbo wọn kà lẹ́rìn wọn kà wájú wọn kà lẹ́gbẹ̀ẹ́ wọn kà létí wọn lọ bá àfa lọ bá aláàrò ẹjọ́ yẹn. ẹ lè ka kéwú. mi mọ kéwú. kí lè wá ń bá kiri ìgbà tẹ́ ẹ̀ gbèdì Allah. Àfọlábí máa mú mi ṣeré ó yá let's be serious ó yá ìkà. mi mọ kéwú sẹ́ẹ̀. ní máa fún yín lọ́rùn pa o níbi tẹ́wà lẹ́wọ̀. ìṣọwọ́ tó fi dáhùn sálámọ̀ ọlọ́run àǹfààní kí ló tẹ̀ ń pretend náà. ó yẹ ká kí nìyẹn Àfọlábí kí tó fún yín lọ́rùn pa níbi tẹ́wà ni. ẹ rí ni bí nǹkan kéwú sẹ́ẹ̀. ìkà ẹ mọ̀ pé Allah sọ fún yín pé tẹ bá rí lárúbáwá tẹ́ ẹ bá kà á iná tẹ máa jó ẹ máa jó gérúgérú ni kò ní yọ yín o ṣùgbọ́n tẹ bá àánú yín ṣe mí ẹ wo ó yá ìkà. kò sí ọmọ lẹ́yìn tó fẹ́ tẹ̀lé àlá tó fẹ́ jóná. ó yẹ ká Quran 1971 ẹ má pariwo sí wa létí o kò sẹ́ tí ń sílẹ̀ kan tó ń pariwo sí wa létí ó yá ó yá ó yá ó yá. mi ì lọ rí kéwù. ìkà ẹ ṣáàlì ẹ lè ka Gẹ̀ẹ́sì ó yẹ
ẹ yẹ ka English ń gbà yẹn. Jẹ̀lílì ló kọ rẹ̀ ẹ pè é dáadáa ẹ ní Jẹ̀lílì pictures ẹ pè é bóyá yóò kà á dábàá. Jẹ̀lílì oníṣó bàbá ìdáṣẹ wà ń bẹ̀ ni. Bàbá ìdá kò sọ wọn lẹ́yìn tó lè tẹ̀lé àná bàbá bìtì ìdáṣẹ wọ̀ wà active. Mo la rí bàbá ìdámọ́ ká bá ń sìn. Ó yá Afọlábí no ẹ má waste data mi ò ní pẹ́ tán. Ó yá Ikra Rọ̀bì. sẹ́rí gbogbo àwọn ayẹyẹ tẹ̀ ń wé nsìn ó ní nǹkan kan tó ṣẹlẹ̀ ìbá ayẹyẹ ilé kan dédé wá ìbá àwọn ayẹyẹ kan dédé wá. abẹ ṣe máa jóná sẹ a máa ka sábà gbìyànjú ẹ a máa kà á má wọlé. ibi báyìí sáà lè gbé ayé nísìn kí ibà nìkan ló ti ibi báyìí ló ti bẹ̀rẹ̀ ló ti ń bọ̀ so ayẹyẹ ó ń bọ̀ láti ìkọ́ni wá dé ibo lẹ fẹ́ ká ti bẹ̀rẹ̀ ibo ni ká ti bẹ̀rẹ̀. kíkọ́ ayẹyẹ ibi kí ẹgbẹ́ bẹ̀rẹ̀ níbí báyìí so ibì kan láyẹyẹ ti ń bọ̀ kó tó pọ̀ wá ó kọ́ yá ayẹyẹ ibo ni ká báyìí. ti bẹ̀rẹ̀. Afọlábí má mú mi ṣeré o dátà mi ò ní pẹ́ tán ara ń kò sẹ́ni tó lè tẹ̀lé àná bìtì wẹ́wọ̀ náà. ṣé bóun lẹ rí tẹ́ ẹ fẹ́ ká ẹ tẹ́ àyà yín jà yìí ṣé ẹ ṣe fẹ́ bẹ̀rẹ̀ láti wà a lè ká láti wà ní ẹ bá kà káka láti wà. ẹ̀yin náà lẹ́yìn ní kẹ̀ka ẹ bá kà kà ń sìn irọ́ àwọn Afọlábí má mú mi ṣeré mi ò máa ráyè kíní máa drop ẹ ní bá kà kábáyọ̀ mú ìṣeré ẹ bá kà. bàbá Ìtòláyé ó ti mú mi bínú mi ò ráyè gbogbo ẹjọ́. lè ka bóyá kẹ́ drop ẹ̀ kò ráyè nìyẹn. A gbé nǹkan láti ṣe 91 olóníbi tó ti ń bọ̀ òkè já bẹ̀rẹ̀ láti ibi tó ti ń bọ̀ ká máa dẹ̀ máa lọ. Kùránì là ń kà bí a lè kà á látẹ̀ní títí dọ̀là ni ò sún wa kò lè rọ̀ wá àlá ló máa give up. ẹ wà àwọn ẹ̀wọ̀n afáàsọ tó ti kékun láti ẹ̀yìn. Bàbá rẹ̀ ká kí ní ẹjọ́ lòun rò àwa ò ráyè ẹjọ́ àrùn jọ ń bí. ẹ omi rẹ káyà ẹ láyé. kò kí n ṣe Yorùbá kò kí n ṣe gbogbo Yorùbá léṣe ká la rí ẹ̀mọ́ kàfà ọmọ ẹran tó tẹ̀lé aláàjọ. tó bá jẹ́ pé Yorùbá ni ó máa kà kò kí n ṣe Yorùbá eléyìí kì í ṣe Yorùbá ó lè jẹ́ àwọn ọmọ Fúlàní tó ń tẹ̀lé bàbá wọn. ẹ jẹ́ kí máa yìí máa lọ jàre eré lórúkọ àṣẹ ń bí báyìí. òun tẹ̀lé aládùn bàbá aládùn bàbá iléwé bòtú jẹ ṣé ìwọ náà ṣé ò ti máa ṣògùn ó bàjẹ́ lọ da fáì. ọlọ́jà ni bọ̀bọ̀ yìí àbájọ tó fi ń ṣe gámagàmá ó ti gbọ́dọ̀ lálẹ́. Bàbá Ìtòláyé lọ da fáì ọlọ́jà ni ilé òun ṣe àfáàwò eegun owó màlélẹ̀ ń ṣe kiri gbogbo àfáà náà lóògùn owó ẹni tó ń ológun owó gbogbo bàbá tó ń tẹ̀lé oògùn owó kọ́ ló ń kọ́ yín eléwé bòtú jẹ ojú màálù 16. Jẹ̀lílì sọ lè búra sí okùn kankan tó wàá fi sí ogun rí aláboyún 3. bébí mú kí ni. Paul lo ìṣẹ̀ṣe rí ọ̀lọ́ ìmúlẹ̀ àgbà ọ̀lọ́ dúdú rí. iṣẹ́ rí mo lórí nítorí mi ṣe iṣẹ́ tí mo border side mo wà so mo ń ṣiṣẹ́ fàyàwọ́ wà nínú ìdẹ́rí pé iṣẹ́ ń gbọ́ mi. nísìnyí o ti tó simple question simple answer ṣé bó lọ ti rí nínú Kùránì tó fi lò ó kí ló tó lo Kùránì kò ṣiṣẹ́ fún ẹ. fúnra mi mo wá padà bẹ́ẹ̀sì lórí mo fi gbogbo ẹ lẹ̀. irọ́ ni ọtí mọ̀ títọ́ bá lo Kùránì kò ní fún ọ ní ìsọ́tì kò sí àwọn tútọ́ lè mú kò ní fún ọ ní ìsọ́tì wọ́n náà ti sọ náà Ọlọ́run lórí. Mo ti lórí níṣẹ́ rí ní ìsìn náà gbúgbà àwọn afárá ni kò sí ẹni tí ẹ̀ fẹ́ bì lọ tí wọ́n sì lò àwọn sí àwọn afárá ẹ má rí ẹ jẹ́ kí n. Afọlábí ẹ̀yẹn pamọ́ ẹ jẹ́ kémi ka bí àwọn òkè ẹ fẹ́ bí nǹkan èmi fẹ́ kà fáwọn aráalé tó ti kó lè mọ̀ pé òótọ́ lẹ̀ ń sọ pé kò sí ìsinmi wèrè kan irọ́ ni ìsinmi wò gbogbo àwọn afárá yín tó yẹ pé ṣé tó bá tiẹ̀ máa ròyìn èèyàn fún mi. Bàbá Ìtòláyé ẹ jẹ́ sáré ka kínní fún àwọn èèyàn tó ń gbọ́ wa cause èèyàn tó bá gòkè kan ló wà important sí wa bí òun ṣe àwọn tó ń gbọ́ so bí mùsùlùmí ṣe máa jóná gerúgerú tí Afọlábí ò fẹ́ ká ẹ jẹ́ káwa kà fẹ̀yàn ọmọ kóòtù òjìrì kẹ́ gbọ́ torí tiyín la ṣe wà níbi tá a sùn tá a wo ẹ lè kóònù ẹgbẹ́ òkùnkùn ṣìlámù so bó la fẹ́ kà Quran 19:71 ẹ̀yin tẹ́ bá fẹ́ kà ẹ lè bẹ̀rẹ̀ sí ní kà láti 65 anyway jẹ́ kí n kà láti 70 ẹ máa gbọ́ nǹkan tá a láàsọ aláàṣegidi lọ́wọ́ ọ̀tún méjì. Ó ní and we truly know who is best of deserving in burning in it. Allah subhanahu wa ta'ala ó lò mọ àwọn tó tọ́ tó máa jó nínú iná yìí o ẹ máa gbọ́ nǹkan tó sọ. Ó ní there is none of you who will not pass over it. Ó ní kò sí kankan nínú ẹ̀yin mùsùlùmí o àyàfi kẹ́ ṣe kí ni kẹ́ ẹ jóná gerúgerú. Ó ní this is a decree your laws must fulfil. Ó ní eléyìí ní ìlérí eléyìí tí olúwa rẹ̀ máa ṣe kí ni tó máa múṣẹ. Then we will deliver those who were devoted. Nígbà tẹ́ bá ti jóná tẹ́ ti kú pánsá egungun ẹja Allah náà máa wá ṣe kí ni
òun máa wá yọ ẹ̀yin mùsùlùmí àwọn kankan máa yọ yín kúrò nínú and leave the wrongdoers on their knees. Àwọn tí wọn ò sìn òun rárá àwọn máa wá ṣe kíni, àwọn máa wá wà lórí ìkúnlẹ̀ wọn lórí kíní. So èmi máa sáré ka hadith tó tún ṣàlàyé ẹ̀ dáadáa. So ilé tí bọ̀bọ́ yẹn tó kàn fẹ́ máa ro ẹjọ́ kíní, ẹjọ́ kọ́ làwa wá rò bí Kùránì làwa kà bí. Ilé ìwé ìbò tó jẹ ló ń tẹ̀lé kiri, gbọ́dọ̀ lọ́mọ Yorùbá òun tẹ̀lé Fúlàní ìjẹrẹ àrìndín. Ojú màálù 16. Ojú màálù 16 ìwé ìbò tó jẹ. Ìwé ìbò tó jẹ àfọmọlẹ. Kò tí sẹ́ni tó lọ sọ́run náà tó dé náà tó sọ pé báyìí lọ́wọ́ ọ̀gbẹ́ni pa máìkì ẹ kó gbọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ jóná gerúgerú. So ẹ̀yin èèyàn wa ẹ lè sáré screen record bí kẹtù jẹ́ kó lọ bí àwọn mùsùlùmí bí wọ́n ṣe máa jóná. Ẹ ti sẹ́ẹ̀dì screen record. Ó yá o ẹja lọ ká máa kà lẹ́sẹẹsẹ bí àwọn mùsùlùmí bí wọ́n ṣe fẹ́ jóná kó eérú, wọ́n jóná bíi pánsá egungun ẹja. Ibo la ti rí ọ̀rọ̀ yìí? Sahih al-Bukhari volume 1 book 12 hadith number 770 òun ló gba ọ̀rọ̀ yẹn wá pé gbogbo mùsùlùmí wọ́n máa ṣe kí ni, wọ́n máa jóná kó eérú, wọ́n máa wá pé egungun ẹja. Narrated by Abu Hurairah boyfriend mi òun ló gbà wá. The people said, "Oh, Allah apostle, shall we see our Lord on the day of restoration?" Wọ́n ní Muhammadu inshallah shamari Allah wa lọ́jọ́ ìgbéǹde àlìkíyàmá. He replied, "Do you have any doubt in see the full moon on a clear non-out?" Oníṣẹ́ níyè méjì pé máa rí oòrùn nígbà tí kùrukùru gbogbo ọjọ́ ni. They reply no. Wọ́n dá lóhùn pé rárá. "Oh, Allah apostle, do you have any doubt in seeing ẹ bá wa mute o the cloud, the sun when there is no clear now?" They reply no. Oníṣẹ́ máa rí oòrùn àbí òṣùpá nígbà tí kùrukùru bá bo ọjọ́. Àwọn èèyàn wọ́n dá wọn wá. Ó ní you will see Allah your Lord the same way. Ẹ máa rí Allah Olúwa yín gẹ́gẹ́ bẹ́ẹ̀. On the day of resurrection, ó ní ọjọ́ ọgbọ́n ìpamọ́ ẹ̀kẹ́ náà ṣé òtún mọ TikTok ń lò ní. Ó ní on the day of resurrection, ní ọjọ́ ìgbéǹde àlìkíyàmá, ọjọ́ ìgbéǹde àlìkíyàmá, people will be gathered and he will order the people to follow what they used to worship. Some of them will follow the sun and some of them will follow the moon. Allah máa pàṣẹ fún àwọn èèyàn kó máa tẹ̀lé nǹkan tí wọ́n jọ́sìn fún. Ó ní àwọn kan máa tẹ̀lé òrùn, àwọn kan máa tẹ̀lé òṣùpá, àwọn kan máa tẹ̀lé nǹkan míì tí wọ́n jọ́sìn fún. Ẹ máa gbọ́. Ó ní and only this nation Muslim will be left with his hypocrites. Wọ́n ní àwọn mùsùlùmí ni a fi wọ́n sí orí ìkúnlẹ̀ pẹ̀lú alábòsí wọn. Allah will call them and say, "I am your Lord." Allah máa wá bá wọn pé èmi ni Allah yín. They will say you are our Lord. Wọ́n máa sọ pé wọ́n ni Allah wa. We will stay in this place until our Lord come. Wọ́n ní àwọn ọmọ adó síbí òtítí Allah wọn máa fi dé. And when he comes, we will recognize him. Pé tí Allah bá ti dé, àwọn máa dààmú. Torí nǹkan tó dé yẹn, ó dàbí ṣìgìdì. Ọwọ́ ọ̀tún méjì ni àwọn mùsùlùmí wọn pé sí nǹkan tá a ti ń kí nǹkan tá a ti ń ṣìdí fún lójoojúmọ́ òun ló dé, ó yà wọ́n lẹ́nu, ó ká wọn láyà. Allah ò dá wọn lóhùn. Then Allah will come to them again and say, "I am your Lord." Allah lágídí gan. Allah ní ẹ̀yin mùsùlùmí ṣé irú pàlàpàlà wo ló bá yín, èmi ni Allah yín náà, ẹ dúró dè mí. And Allah will come Asarat a bridge will be laid across hell. Allah máa wá pé afárá Asarat wọ́n máa wá mú láti nínú náà máa jù sí àlùjànnà. Ó ní I Muhammad, èmi Muhammad shall be the first to cross it with my followers. Ó ní èmi Muhammadu ló máa jẹ́ ní àkọ́kọ́ láti gùn pẹ̀lú àwọn tó ń tẹ̀lé mi ní àwọn mùsùlùmí dìtìrìn tó ń tẹ̀lé ànábì. Nobody except the apostle will then be able to speak. They will say, "Oh Allah save us, oh Allah save us." Ó ní kò sẹ́ni kankan tó máa lè sọ̀rọ̀ àyàfi àwọn òjíṣẹ́. Ó náà máa bẹ̀rẹ̀ sí máa pariwo, "Allah gbà wá, Allah gbà wá, a ti fẹ́ jóná, a ti jóná pa orí mi, ẹsẹ̀ mi, apá mi, etí mi." Ẹ wo a ti bọ́ sí agbami ibi táwọn mùsùlùmí ṣe fẹ́ jóná kúrúkúrú ẹja lọ àti fẹ́ débẹ̀. There will be a hook like a thorn of Sada. Wọ́n ní irin kan wà ń bẹ̀ ó dàbí irin thorn of Sada nínú iná. Have you seen the thorn of Sada? Ó ní ṣe ti rí irin yẹn rí, wọ́n ní rárá. Wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn ti rí. Wọ́n ní the hook will be like a thorn of Sada. Ó ní irin yẹn máa dàbí irin Sada. Wọ́n lé Allah will know the greatness. Ó ní Allah nìkan ló mọ bó ṣe tóbi sí. Ẹ máa gbọ́ bá àwọn mùsùlùmí ṣe fẹ́ jóná o. And they will entangle the people according to their deeds. Ẹ jẹ́ sáré pé ìdíkà lórí à. Okay. Ariwo ti lọ. Okay. Only it will entangle the people according to their deed. Irin yẹn máa wá lọ́mọ àwọn mùsùlùmí lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ ẹbí wọn. Iṣẹ́ burúkú tí wọ́n gbélé ayé wọn wá ṣe tí wọ́n ń ṣe. Irin yẹn máa ṣe kí ni? Irin yẹn máa lọ́mọ wọn lẹ́sẹ̀. Lọ́yà Ìbòládé. Wọ́n ti débi tá à ń lọ. Ẹ máa gbọ́ o. Ó ní some of them will fall into hell forever. Another will receive punishment and turn into pieces. Àwọn mùsùlùmí kan àwọn máa jábọ́ sínú iná, àwọn kan máa gba ìdájọ́, wọ́n dẹ̀ máa gé sí wẹ́wẹ́. And we get out of here, àwọn kan máa jáde kúrò nínú iná. Till when Allah intend mercy,
títí tí Allah máa fi ṣàánú on whom he likes among the people of hell. Lára àwọn Allah máa wá ṣàánú fún àwọn tó wà nínú iná yẹn àwọn mùsùlùmí. Ó ní he will order the angel, ẹ máa gbọ́ general máa ka bíbá ibi wà very very essential, ẹ pay attention. He will order the angel to take out of hell those who worship none but him alone. Allah máa wá pàṣẹ fún màlẹ́kà pé kó mú jáde nínú iná àwọn tó ń sin Allah nìkan. The angel will take them out by recognizing them from the traces of prostration. Nǹkan tí màlẹ́kà máa fi dá wọn mọ̀ ni pé àmì dúdú orí wọn tán ti fi kírun tán ti fi ṣídìí òkè fún Allah yẹn ni màlẹ́kà máa fi dá wọn lóhùn. Ó ní for Allah has forbidden the hellfire to eat away these traces. Nítorí pé kí ni Allah ti ṣe ní èèwọ̀ fún iná kó jẹ àmì dúdú orí àwọn mùsùlùmí yẹn. So they will come out of fire. Wọ́n máa jáde kúrò nínú iná. It will eat away the whole of woman body. Ó ti máa ṣe kí ni? Ó ti máa jẹ gbogbo àwọn mùsùlùmí irú Afọlábí á ti jóná kerukeru ẹ máa wá gbọ́ except the mark of prostration àyàfi àmì dúdú orí Afọlábí. Ó ní at that time he will came out of fire as a mere skeleton. A wá mú Afọlábí jáde, Afọlábí á ti ṣe kí ni? Á ti kó egungun skeleton pánsá egungun ẹja ṣe mọ skeleton ẹ̀yin tẹ́ bá ti ṣe biology ṣe bí skeleton ṣe máa rí. Afọlábí mi ṣọ́ọ̀bù ya ó ti lọ school kò lè mọ̀ nǹkan tó ń jẹ́ skeleton bó ṣáà máa jóná kó egun. Ó ní the water of hell will be poured on them. Pẹ̀lú bó ṣe máa jóná kì í ṣe pé ò ní padà wà lójọ́ náà ṣùgbọ́n wà kọ́kọ́ jóná gúrúgúrú. So Afọlábí kí ló lọ wá nínú ẹ̀fàyà lẹ́yìn ìgbà tó ti sin Allah tó ti pààyàn fún Allah tó fi 72 virgin torí òbò tẹ́fẹ́ lọ dé lọ àlùjọ náà. So ẹ̀tọ́ máa kì í kẹ́ ṣàlàyé kí lẹ́yìn mùsùlùmí kí lẹ lọ wá nínú iná. Ẹnìkan wọ́n ti sùn. Bàbá ẹ̀dá ni màá lárí wọn mọ́kà bá ń sìn. Afọlábí ẹ̀tàn máìkì yín kẹ́ ṣàlàyé kí lẹ lọ ṣe nínú iná torí 72 virgin tẹ́fẹ́ lọ dó lọ́run. Bóyá wọn lè mú òkúta tẹ̀rẹ̀mí mi ìjára tí mi sì jíìlì. Wọn lè mú òkúta Hajarul Aswad wà ní nínú iná àwọn mùsùlùmí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi tan máìkì Afọlábí kí ló lọ ṣe nínú iná pẹ̀lú bó tún ṣe sin Allah tó ti ṣídìí òkè fún Allah. Tan máìkì ẹ náà. ẹnlẹ gbọ́ wọ́n ní ọkẹ tó wá ti sin Ọlọ́run kò sí náà máa igi ní máa padà wọ àlùjọ náà ni nísìnyí ibẹ̀ náà kò tí ì sẹ́nìkan tó lọ bẹ̀rẹ̀ tó dé tó sọ pé òkè kò sẹ́ni tó bá ti sin Ọlọ́run o ẹni tó ń sin Allah ẹ̀yin tó ń sin Allah ọlọ́wọ́ ọ̀tún méjì ẹ máa jóná Allah dẹ̀ ló sọ bẹ́ẹ̀ fúnra rẹ̀. mo gbogbo ọ̀rọ̀ mo wọra sáà ní gbogbo ọ̀lẹ́ sọ bọ́ no matter how náà no matter how kò tí ì sẹ́ni tó lọ sọ́hun tó dé tó sọ pé báyìí ni bẹ̀rẹ̀ ṣe rí so ẹni káàkùn náà ṣì gbìyànjú ti ẹni so ẹni tó ń bọ òòṣà náà so ọlọ́run ló ń fi àmì sí náà tó fi di pé ok àwọn nǹkan tó ń sáà ń ṣe nǹkan náà nìsín kí sáà ní pé irú tèmi wà nísìn ṣé ẹ̀ ń gbọ́ mi kí irú tèmi wà nísìn ni Afọlábí ṣé panic mood ló wà báyìí ni àbí mood wo ló wà ṣé kò fẹ́ lọ jóná ló ń ka ẹ láyà ni àbí òògùn ẹ̀rọ ti change bá. ìdí ànábì ẹ máa gbọ́ náà nǹkan tó ń sọ fún wa báyìí pé irọ́ lànábì ń pa kòsà ànábì ló ṣàlàyé yẹn ṣe did you hear the hadith ànábì said gbogbo nǹkan tí mo kà ń sìn ọ̀rọ̀ tànábì sọ nìyẹn ànábì lẹ̀dẹ̀ ń tẹ̀lé so ṣé ànábì ń parọ́ lẹ̀ ń sọ yẹn àbí kí lẹ̀ ń sọ. èmi ìsọpá ànábì ń parọ́ bọ̀ nǹkan tí mo kàn jẹ́ máa yé ni pé gbogbo àwọn nǹkan yẹn irú tèmi sáwà nísìnyí báyìí kí bá pín pàtí ṣẹ̀ṣin yẹn dé kí irú eré àbí táwa yẹn ló dé sí so nǹkan ó ràn náà káàkiri ni. ta ló bá ẹ ń sọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ báyìí Afọlábí ṣé odò fàlàkà fún ẹ tán sí àbáàdì ṣé wà ókè ṣé ń lo àgbo yín ṣá ṣe máa ń lo àgbo yín bàbá Afọlábí. mo ń dá inú wọn. àdìtì la ṣẹ̀ bá yín àdìtì la kà fún yín tán sí báyìí ẹ sọ pé ta ló bá yín sọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ a sọ pé mùsùlùmí máa jó náà sọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ yìí ò yé mi. mùsùlùmí ò lè jóná àwọn èèyàn tí ò ṣe tọ́lọ́run nìyẹn. ok ṣé àlá ṣé Muhammadu wa parọ́ àwọn tó ń bòṣà nìyẹn àwọn tó ń bòṣà ẹni. tó bá jẹ́ àwọn tó ń bòṣà sọmọ pé wọn náà ti bòṣà báyẹn pẹ̀lú nǹkan tó lò.
ṣé nísìnyí báyìí ṣé àwọn tó sọ pé òòṣà náà ń bọ ṣé ẹ ti lọ sí kàbá ẹ ti rí pé òòṣà ló gan-an àmì ẹ̀ tó ń bọ̀ ṣé ẹ ti lọ sí ẹ ti rí pé òòṣà náà ń bọ̀. Gbọ́ ẹ rí n tán bọ̀ ẹ jẹ́ gbé mi sí wíṣkì. bàbá ètò láyé ẹ jẹ́ yanjú bí Àfọlábí ṣe máa jóná yín. kíní tí mo tún fẹ́ tí mo play fún eléyìí gan-an tí mo fẹ́ play fún. mo wà pẹ̀lú ẹni kí n dúró. ṣé òun sọ pé mo bọ̀ pẹ̀lú Àfọlábí ẹ pè ń Jẹ̀lílì Onísó ṣé òun sọ pé ànábì ṣé òun sọ pé ànábì ń parọ́ ni pé iná wà ní àbí kí ni mo fẹ́ ká yanjú yẹn kí bàbá ìtura yìí lè gbà. mi ò sọ pé ànábì ń parọ́ iná wà ìyẹn fún àwọn tó bá ṣe àwọn tó bá ṣe wọ́n gbọ́n kò sẹ́ni tó lọ sọ́run nísìnyí tó dé tó gbà ókè nǹkan báyìí ló ṣẹlẹ̀ lọ́hùn. bọ̀ ànábì ló ń ṣàlàyé ọ̀rọ̀ yẹn bí náà. ẹ gbọ́ nǹkan tí mo sọ ni pé kò sẹ́ni tó lọ sọ́run tó dé tó gbé báyìí nìkan yẹn bọ́ ànábì ṣe sọ yẹn àwa believe bẹ́ẹ̀ pé lóòótọ́ ni iná wà àlùjọ náà dẹ̀ wà. ànábì ló wá ń sọ fún yín pé ẹ̀yin mùsùlùmí máa jóná sí i. ìyẹn àwọn ẹ mọ̀ pé mùsùlùmí póríṣi. no ó yá tú kinní yẹn kà read this thing again bóyá ibi tí mo ṣe kinní sí yẹn kẹka bóyá ibi tí mo mo rí gbogbo nǹkan tó wà ń bẹ̀ orí ó yá read it again mo fẹ́ gbọ́. mo rí gbogbo nǹkan tó wà ń bẹ̀. a ní kẹka. mo rí nǹkan tó wà ń bẹ̀. Kamaladin ṣẹ́yìn lè rẹ̀ pé Àfọlábí ò mọ̀wé ń kà kó lọ sùkúl kò mọ̀ nǹkan kò mọ̀ ń kà ẹ̀yẹn bá wa kà á. Bàbá Kalamadi Jẹ̀lílì ò mọ̀ nǹkan kò mọ̀ ń kà ń tì. àwọn attitude tó ní gan mi like attitude yẹn mo kàn ṣe kíìpù yín sókè torí bàbá ìtìlẹ̀ fẹ́ bá yín sọ̀rọ̀ nípa mi ò báyọ̀ tó bá ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí sọ̀rọ̀ mo gbé nǹkan tí ànábì yín sọ ó ń sọ ẹ máa gbọ́ listen again last one ó ní then ẹ bá wò láti bí ẹ bá wò from 1 2 3 4 5 6 níbi ìsàlẹ̀ yẹn who worship none but him alone ṣe gbọ́ Gẹ̀ẹ́sì ṣe gbọ́ English ẹ jẹ́ n kà látòkè again. Of them we fall and stay in air forever. Àwọn mùsùlùmí kan máa jábọ́ sínú iná máa wà ná títí ayérayé. Other will receive punishment. Àwọn kan lára àwọn mùsùlùmí wọ́n máa gba ìdájọ́ torn into pieces. Wọ́n máa gé sí wẹ́wẹ́. And we get out of hell. Till Allah intend mercy on whom he likes among the people of hell. Títí tí Allah máa fi ṣíjú àánú wo àwọn mùsùlùmí tó wà nínú iná. Ẹ máa wá gbọ́ listen attentively. Ó ní he will order the angel to take out of hell those who worship none but him alone. Allah máa wá pàṣẹ fáwọn màlẹ́kà kó mú jáde kúrò nínú iná. Àwọn tó ń sin Allah nìkan tí wọ́n sin nǹkan míì mọ́. If you are a student of research, let me give you the hadith. Screenshot it and go and read it yourself. Bí n tanra ẹ̀jẹ̀. Hadith number yẹn lélẹ̀ Sahih al-Bukhari volume 1 book 12 hadith number 770. Screenshot it and go and read it yourself. Okay. Bàbá ètò láyé go ahead. Bàbá ètò láyé ṣe wà ń bẹ̀. mo wà níbẹ̀ àfáà yìí ó ní ó máa ń sa iṣẹ́ kan pé ó máa ń jẹ́ iṣẹ́ yẹn máa ń rí bẹ́ẹ̀ àbí àfáà wa ẹlẹ́ máa ń sa àwọn iṣẹ́ kan tó máa ń rí bẹ́ẹ̀ ṣé wà ń bẹ̀. ṣé mi ò bá yàrá. bẹ́ẹ̀ni. ẹ̀wọ̀ mi sọ pé mo máa ń sa iṣẹ́ o. àṣebẹ́lẹ́ nígbà tẹ́ bẹ̀rẹ̀ sí sa Kùránì ni àdúrà yín bẹ̀rẹ̀ sí gbà rẹ̀ sọ. ẹ má gbọ́ mọ́ ni. ṣé bẹ́ẹ̀ ni ìgbà tí mo ń tẹ̀lé àwọn òfin mo náà fa so ẹgbẹ́ prayer tó dẹ̀ ń ṣe mo dẹ̀ ń rí. nínú àfáàyàn àti ànábì tálàgbà. ìṣòro ìtàn àbí ìfilẹ̀ fún ọ̀nà tẹ̀lé. tànábì jáfa yín lọ ànábì jáfa yín lọ àbí. bẹ́ẹ̀ni. ok ẹgbọ́n tí ó ṣẹlẹ̀ sí ànábì.
pé àdúrà kan bẹ tó ń lè ṣe àfàìsí ni má gbà kò sí ẹni náà anabi sallallahu alaihi wasallam gan tó jẹ́ wípé anabi máa ń ṣàdúrà ọlọ́run sì máa gbà ọlọ́run fàṣẹ sí lẹ́nu àìmáyé nǹkan lànàbì tọrọ tọ́lọ́run fún náà anabi amani Allahumma kìsìrì máa líwà wàlá díwà bàrí kìlífì máa àtẹ́yìntà ni ọlọ́run bọ̀mẹ́ lọ́mọ tọ́pọ̀ jẹ́ lówó tọ́pọ̀ ebi pa anabi kú ni anabi jẹ gbèsè kúté kú láyé. so ǹjẹ́ mọ̀dí títà nẹ́bì ẹ̀yin kan ṣe mú àbí ǹjẹ́ mọ̀dí títà nẹ́bì fi rí bẹ́ẹ̀. ìdí títà nẹ́bì fi rí bẹ́ẹ̀ ni pé ànábì ò dàbí àwọn àfáà yín tó ṣe pé ọ̀tọ̀ ni tán bá ń ṣe nínú ilé ọ̀tọ̀ ni tán máa sọ ta wọ́n ń lo ewé wọ́n ń lo egbò wọ́n ń jẹ gbá wọ́n ń jẹ kára wọn gbogbo ẹ̀ ni wọ́n ń jẹ ṣùgbọ́n tán bá dé ta wọn aṣojú múná bí ìpapá wọn ò jẹ nǹkan kan òye ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ̀rù pàdùn àyín ń gbà ó ní nǹkan kan tó tẹ́lẹ̀ tó ń jẹ́ pé ó ń ṣe àmì sínú ohun tí wọ́n ń ṣe ládùúgbà fún yín tó dẹ̀ jẹ́ pé yóò padà béèrè lọ́la torí pé wọn ò sọ díẹ̀ òye torí pé ẹni tá ń pè ládùúgbà àkọ́kọ́ ni pé ẹ má jẹ́ kí n tàn yín o àdúà kankan ò wá ọlọ́run fúnra ara rẹ̀ gbogbo ń tá a wá ṣe láyé ló ti permanent tí o bá sọ pé àdúà tiẹ̀ ló ń gbà àwọn kan wà tí wọn ò pé ọlọ́run rárá tàdúà àwọn dẹ̀ ń gbà ànábì ló jẹ gbèsè kú yẹn òye báyẹn so àndẹ́nẹ́lẹ̀ kejì tó bá ń wo pé bí ẹ̀sìn ṣe rí pé kí náà ń pè lẹ́sìn táwọn àfi wà ń ta lóru yìí ẹ̀sìn kò sí ní tó ń jẹ́sìn nínú ayé àwọn àfáà yóò dẹ̀ ní sọ fún yín o torí pé wọn ò ní fẹ́ kí àtijọ́ àti mu wọn ó dí ìwọ ní ìsìn òun rò pé nígbà tó dọ́dọ̀ wọn àdúrà rẹ̀ ń gbà kí ló mọ̀ tán fún ẹ ká tó wá sọ pé ṣé àdúrà ẹ̀dá lè gbà ṣá yàtọ̀ sí tó wà nínú kádà rẹ̀ ṣé tí ò bá sí nínú kádà rẹ̀ ẹ̀dá ṣé ẹnìkan lè fún ni oye ẹnìkan ò lè fún ni ní tí ò sí nínú kádà rẹ̀ ni ànábì ló jẹ gbèsè kú yẹn so nínú ẹ̀ náà ìwọ ọgán fúnra rẹ̀ ò kí n ṣọmọdé ọmọ Yorùbá dẹ̀ ni ẹ́ èyí tó bá fi lè mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ń jáde tó ń sọ ọ̀rọ̀ kan náà ṣe mọ̀ wípé àwọn ènìyàn ò ya wèrè ìwọ tó ń rò pé bóyá àwọn yẹn ya wèrè gangan ni kó o fura sí rẹ o òye òun sọ pé àwọn kan ń ṣẹbọ gẹ́gẹ́ bó ṣe sọ́ńbì ìwọ fún rẹ o ò dẹ̀ fìgbà kan béèrè rí wípé kí náà ń ṣe ní Káàbà ǹjẹ́ ṣẹbọ ni àbẹ́bọkọ́ jẹ́ kí wọ́n á fi tán ṣe ní Káàbà hàn ẹ́ kí wọ́n fún rẹ wá dájú ẹ̀ pé tọ̀ ṣé lè ṣẹbọ ni àbẹ́bọkọ́ yìí ń tájà pẹ̀bọ fún ẹ náà ni kéèyàn máa tọ́ nǹkan kan lórí nǹkan kan kéèyàn máa pe nǹkan míì lẹ́yìn Allah oye so wọ́n ní bẹ́yàn bá ti mú nǹkan míì pẹ̀lú Allah orú ẹni bẹ́ẹ̀ ti ṣe ẹbọ so wá wo nǹkan tí mo fẹ́ gbé wáyé oye kíwọ náà fi dájọ́ ẹ̀ oye so tíwọ náà bá wá rí ó wà fúnra rẹ̀ ó wà dájọ́ ẹgbẹ́ gbé mi sí so. Ya àkáǹtì tí wíyàn kọ́ ọmọ gbé wọlé mo ń bọ̀ ẹjọ́ ẹ padà sí bitcoin kí n change àkáǹtì ẹjọ́. ok ilé ò lè wọ́n ti fún yín lákáǹtì yín padà. ilé yóò ti pín 1000. wọ́n ti fún yín lákáǹtì yẹn padà ni. fún mi hàn fún mi wọ́n ti fún mi mo dẹ̀ fẹ́ fi ojú ẹjọ́ ẹ bọ́ sí bitcoin kí n bọ́. èwo lẹ́wọ́ fẹ́ gbé wá àfíìsì fábì ẹ kálẹ́ mà. ẹ káàbọ̀. yes ma ẹ kálẹ́ mà. ẹgbọ́n àdìtì tá a kà lẹ́ẹ̀kan ẹ bí gbogbo mùsùlùmí ṣe máa jóná kí lè rí sí i abẹ́ṣẹ̀ ń wọlé bọ̀ ni. a ti wà pẹ̀lú yín ti pẹ́. ṣe rí lè ta kà yẹn kí lè rí sí i náà. ṣe rí nǹkan tí mo rí sí i mo gbọ́ yín inú mi dẹ̀ dùn gan because gẹ́gẹ́ bí àwọn pọ́ǹtì kan àti mẹ́rin ọ̀rọ̀ máàntì àbájẹ́lẹ̀ àbíkẹ́ ní ẹ̀ ń pè wọ́n yẹn ṣé ń gbọ́ mi yé mà. ọgbọ́n yìí. so mo rí i pé ẹ̀ ń try láti embrace wọn in a normal way. Oke, berarti udah. Menempel dosanya itu di batu menjadi hitam. Ṣé rí pé àwọn òkúta yẹn ni wọ́n ti bọnú kinní yẹn àwọn òkúta tí wọ́n padà lọ ṣà nígbà tán jí òkúta Hajaratul Aswad àwọn ìtàn rí ṣà kéékèèké tán rí ṣà oyè níbi tọ́ílẹ̀tì ṣe mọ̀ pé tọ́ílẹ̀tì làwọn ẹni yẹn kó sí táwọn yẹn fi ń tọ́ílẹ̀tì àwọn kéékèèké tán rí ṣà yẹn ni òun náà máa ń kó sínú ilé mákìsì yẹn ṣóyè so. Bukan yang bulat wajah Aswad, ada butir-butir kecil-kecil hitam-hitam yang ada oleh kain ada ditempelkan ke dalam batu, baru dibalut dengan cangkang yang terbuat dari besi, itu yang kecil. Cherry, ṣàlàyé lè ṣe ẹ ti fèsì nǹkan mi báyìí
ẹ̀yin fúnra yẹn wá wo bó tán ti ń jà ẹ wò. Siapa saja yang melihat video ini ya Allah dan men-share-nya ya Allah dan ẹ̀jẹ̀ membagikannya èèyàn ló kí fi ló ń ń ṣe pa yìí ògùn agbára yẹn. ṣẹ́bọ kọ́ lélẹ̀ ya Allah segera ya Allah. ṣẹ́bọ kọ́ yìí Maka tunaikan hajatnya kabulkan ṣùgbọ́n ti lé yín yẹn bọ ni cita-citanya oye jadi ṣebórí dia orang yang sukses ya Allah. ṣebórí pàǹfà ta sí báyìí sórí bó ṣe dìmọ́ òkúta yẹn ṣẹ́bọ kọ́ yìí Inilah kabar baik buat Sorry. kamu pagi ini. Jangan geser dulu, karena ini sangat spesial. Entah kenapa saya bisa merasakan akan ada kebahagiaan besar buat kamu. Sorry. Seseorang dengan mata cipit dan wajah dermawan akan memberikanmu uang. sórí pé ẹbọ gangan lẹ́ ń lọ ṣe lọ́hùn Masalahmu aminkan dan follow agar lebih. Inilah kabar baik buat kamu pagi ini. Jangan geser dulu, karena ini sangat spesial. Entah kenapa saya bisa. òun náà ń jà sí yìí o náà fẹ́ gbẹnu sí yẹn o Sombong yang tidak mau mengaminkan. máa wọlé dìbò ṣẹ́bọ kọ́ yìí ṣẹ́bọ kọ́ yìí Allah ló pe o Allah ló pe òkúta yẹn o sórí pé Allah ló pe àbórúkọ ló pe òkúta yẹn Allah Kenapa banyak jamaah yang ingin Sorry. sekali mencium Hajar Aswad? Apa sebenarnya doa yang dibaca di momen ini? Hajar Aswad bukan sekedar batu hitam òkúta biasa. tí Rasulullah SAW sendiri tí àṣàkẹ́ lọ tẹnu bọ̀ wọ́n ti kó disease wá níbà tó bá wù kó má lọ sọ́sìpìtì tó bá kó disease nísìnyí wọ́n ní àwọn èèyàn wọ́n máa ń jà tí ìgbà pé wọ́n rí nǹkan kan ẹ mọ èèyàn tó máa ń lọ síbẹ̀ ní. ẹ̀jẹ̀ máa ní jẹ̀lí dúdú ìsìn. sórí pé ẹbọ ni sórí pé ẹbọ ni ètò láyé ẹ̀gbọ́n kan Abẹ́bọ́ tí kọ́ ẹ̀. jẹ̀lí lè sọ mọ̀ kí ló wí ẹ̀gbọ́n kan tí jẹ̀lí lè sọ ó ní pé wọ́n rí nǹkan ńbẹ̀ náà náà Kí ló fi wí? tẹnu bọ̀ ó ní ṣẹ́bọ wọ́n ni rí nǹkan àbẹ́bọ kọ́ ni ńbẹ̀ mo bí ẹ léèrè ẹbọ kọ́ ilé yìí jẹ̀lílì ṣẹ́bọ ni àbẹ́bọ kọ́ ẹbọ kọ́ ilé yìí ẹwọn àwọn tó máa ń lọ síbẹ̀ lọ́dọọdún já wọn kì í ṣe táwọn. ṣé nísùrù ókè ibi tọpọlọ tiẹ̀ ṣiṣẹ́ sínú pé ntẹ́rò bá pọ̀ ńbẹ̀ yẹn òun lọ́ríjínà mi ì sọ pé òun lọ́rí jìnnà o. à ń sọ̀rọ̀ ẹbọ òun sọ pé kí n wo iye èèyàn tó ń lọ ọbẹ̀ ṣé iye èèyàn tó ń lọ ọbì kan ló fẹ́ fi júwe ìgbésí ayé tiẹ̀ sóòlù tiẹ̀ tó wá lò ení nìyẹn ẹlẹ́ẹ̀kejì tá a bá ń sọ̀rọ̀ islam nínú ayé ṣó o mọ iye percent islam ṣá ṣó o mọ iye percent àwọn tó ń ṣe islam ṣá nínú ayé ṣó o mọ pé gbogbo tí ń jẹ́ràn mùsùlùmí lágbàáyé mò ń bọ̀ gbogbo tí ń jẹ́ràn mùsùlùmí lágbàáyé ò kọjá 24%. lágbàáyé. oye tó bá jẹ́ pé pípọ̀ yẹn náà ló tún dẹ̀ láàmú ìwọ ó lanu gbà ń bì ní ìsìn ó ní pé ẹbọ tó wá dárúkọ yẹn ṣó nǹkan lẹ lọ ń ṣe ń bì ṣó nǹkan rè ẹbọ wo ló yàtọ̀ sí pé kéèyàn ó máa bu nǹkan lórí nǹkan káyé ó máa jà sí nǹkan yẹn látara pé wọ́n fẹ́ wá bùkátà sí ẹbọ wo ni ẹbọ wo ló òkè nínú kùránì ǹjẹ́ ẹbọ ọ̀nà mélòó ni Allah ti dárúkọ ẹbọ ń bẹ Afọlábí ọ̀nà mélòó la Allah ti dárúkọ ẹbọ nínú kùránì lẹ́bọ tí Allah fúnra ẹ̀ gbà. ọ̀gá jẹbọjẹbọ olórí àwọn akẹ́bọjẹ làlá. tí ó mọ iye ìgbà tí Allah dárúkọ ẹbọ Allah gbẹbọ nínú kùránì àbí ò gbẹbọ. Jẹlílì àbá gbẹbọ nínú kùránì àbí ò gbẹbọ. gbẹbọ náà. àlọ́ ò gbẹbọ ó wọ̀ ní ẹ mọ̀ ó dàbí ẹni ń bọ̀ ẹ gbọ́ mi pé tí ẹlẹ́sìn pé àbí kírísítẹ́nì pé tí gbàgbé wá di irú àsìkò ọdún wọn pé tó bá fún yàn nìkan èèyàn lè gbà. ilé ìjọ yìí fòfin rẹ. tó yẹn ṣe gbé ọ̀nà ẹbọ yẹn ṣàràmù. ṣé Allah gbẹbọ fún yàn ní nǹkan wo là ń sọ ṣé Allah gbẹbọ nínú kùránì àbí ò gbẹbọ direct ẹbọ tó gbà direct. èyí tó tún wá jẹ́ lẹ́ẹ̀kejì òun náà ni pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ jókòónú tẹ́ lọ tí wọ́n àwọn kọ́tìsì lọ́n sọ fún yín pé ẹni tó bá forí balẹ̀ fún nǹkan míì ìtumọ̀ ẹ̀ ní ẹbọ kí ló dé tí Allah pàṣẹ fáwọn màláìkà kí wọ́n ṣe ẹbọ nínú Kùránì wọ́n sọ fún yín wípé ẹni tó bá forí kalẹ̀ fún nǹkan míì ẹni yẹn ti ń ṣe ẹbọ kí ló dé tí Allah sọ pé káwọn màláìkà ó forí balẹ̀ fún Ádámù ṣèbẹ́bọ ló ní ká ṣe àbí ẹbọ kọ́ làwọn màláìkà ṣe yẹn àwọn màláìkà wá forí balẹ̀ ẹni tó wá lóhun ò ṣẹbọ nínú wọn tó jẹ́ Sátánì Allah tó wá bínú sí Allah pàṣẹ kí wọ́n ṣe bọ
gbogbo àwọn màláìka wa ṣẹbọ wọ́n forí balẹ̀ fún nǹkan mi ìyí tó tún wá sọ pé mi ò ṣẹbọ èmi ò lè forí mi balẹ̀ fún nǹkan mi o Allah tún wá bínú sí kí ló dé tẹ̀ lọ́pọlọ yín kí ló dé tẹ̀ ní ọpọlọ tẹ̀ lè lò ó oye bó tiẹ̀ jẹ́ pé Kùránì ọ̀hún ọ̀tọ̀ ni ti ń wí ẹ̀yin àwọn tí wọ́n tún rí pé opportunity rèé àwọn tún create tó pọ̀ síbẹ̀ kan lè fi bá fi mú yín lẹ́rú kan lè bà ti yín jẹ́ kéèyàn sọ pé léyìí ìṣẹ̀bọ ẹbọ wo lójú yìí lọ ṣẹbọ ló di pẹ̀tà yìí ṣẹbọ ló ti di pẹ̀tà yìí how can báwo ni nǹkan tí yín ṣe máa ń wà devil ṣẹbọ òun rè ń bì báyìí ṣẹbọ òun rè nǹkan tí yín wà devil ṣùgbọ́n nǹkan ní nǹkan òun ló wà sacred ẹ wo ṣé lè tẹ́lẹ̀ bá wà ní Nàìjíríà kí lẹ máa pè é tẹ́lẹ̀ bá wà nílẹ̀ Yorùbá kí lẹ máa pè é kí lẹ máa pè é ẹ wọ àwọn èèyàn ẹ wọ́n ń pariwo ẹ wọ́n ń ṣe ẹ wọ nǹkan wọ́n fẹ́ lè já kínní yẹn ẹ wọ nǹkan kí ni wọ́n ń pè ń díẹ̀ aláàánú ń pè ń díẹ̀. Ìyá ka bí òkúta ti máa pa ìfẹ́ wọn rẹ́ àwọn abọ̀kúta. Afọlábí ti nà tèrò nípa ó ti nà pápá bọ̀rọ̀. Ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́ wa ẹ fi Afọlábí ńlẹ̀ ọmọ ẹran ló ń tẹ̀lé ẹ jẹ́ ń sáré ka àdìtì sí mi létí. Ẹ jẹ́ káwọn èèyàn wá wò kíní máa. Ẹ wo nǹkan òwe ṣèbí tó lọ ń pọ́n léèrè tó fẹ́ torí ẹ̀ parẹ́ àánú ayé ìṣe mí àbó nǹkan yìí kí ọ. Ẹ ṣeun bàbá fún àǹfààní èèyàn tó ń gbọ́ wa. Ọlọ́run má jẹ́ ká gbọ́ òpá wá láfíríkà. Àṣẹ gbogbo ajára ìyá mi fún àǹfààní èèyàn tó ń gbọ́ wa ẹja sáré gbé àdìtì kan sókè. Àwọn pípín ń lo awọ́rò gan tààràtàrà ń lo awọ́rò. Wọ́n change brain wọn ni. Ok so ẹja sáré gbé àdìtì sókè bí fídíò tí bàbá ètò láyé play fún wa nǹkan táwọn mùsùlùmí fẹ́ fi para wọn torí òkúta yẹn pé òkúta yẹn ló máa ń pa ẹ̀ṣẹ̀ wọn rẹ́ so àwọn mùsùlùmí they are international abọ òkúta kí ni Sunan An-Nisa 2919 kí ló sọ narrated from Abdullah ló gba ọ̀rọ̀ yìí wá. Oh, Abdulrahman, why do I only see you touching these two corners? Kí ló dé tí mo máa fi ń rí ẹ tó máa ń tẹnu bọ òkúta yìí? He said, he had the messenger of Allah saying. He had the messenger of Allah saying. Yeah. He had the messenger of Allah saying. Ó bí òjíṣẹ́ Allah pé. Touching them erasing sin. Táwọn bá fi ọwọ́ kan ọ̀bọ Ajaru lásìwádìí ì máa ń pa ẹ̀ṣẹ̀ àwọn rẹ́ ni. And whoever circumambulates 7 times is like freeing a slave. Gbogbo ìgbà tí àwọn bá sì wà ní ìdí rẹ̀. Táwọn bá ń rọ kiri ká. Táwọn wà nídìí rẹ̀ táwọn rọ kiri ká rẹ̀. Ẹ̀ṣẹ̀ àwọn ti parẹ́. Lẹ́nu tẹ̀sẹ̀ tẹ̀ kankan. Wọ́n gbé yín padà síbẹ̀. Ẹ̀ṣẹ̀ àwọn ti parẹ́. Mr. Azeez ṣe wà ń bẹ̀. Bàbá ìkìlá ní ti ń bọ́ ní gẹ̀gẹ́ ìdáhùn. Ó dàbí pé Muslim ní yàrá. Wọ́n fẹ́ jọ bẹ́ẹ̀ náà. Ṣé rí níjọ́ tí Ọlọ́run bá ti ṣe tán àti yọ̀yàn nínú ìdè ẹ má bínú o torí pé ó lè jẹ́ pé ayé ẹlẹ́ẹ̀kẹta la wá ìyá ẹlẹ́ẹ̀kẹrin la wà tí kálukú tójú rẹ̀ ò sí àmọ́ tí Muhammad fúnra wọn àmọ́ tó rí tó fi sọ pé ìsìláàmù ó padà disappear láwùjọ torí pé gbogbo nǹkan láyé ló máa ń ní tẹ́rà rẹ̀ bá dẹ̀ ti pé dandan ni kíyè ẹni ó sọ ó dà gẹ́gẹ́ bí baálé ilé ni tó rorò tí ń fọ pátá bí tí ń fọ pátá náà ní ń fọ bra yóò máa fi dùnnú dídùnnú fọ ni torí pé bí ṣe ń kọ pàṣọ ní ó máa kọ Saheed Òṣùpá torí pé wọ́n mú un mọ́lẹ̀ ẹni tó bá tún wá ń sọ fún gbà yẹn pé n tó ń ṣe yìí ò mọ̀ bójú mu ó lè mú un lọ́tà báwọn ó lè ló fẹ́ bayé òun jẹ́ oye ẹ jẹ́ kójú rè ó là ṣe mọ̀ pé ńgbà tí ń nulẹ̀ tí ń ṣe gbá ó ń dunnú ẹ jẹ́ kójú rè ó là kó gùn ó parí iṣẹ́
yóò wá ríra rẹ̀ bíi pé ìbéèrè tí ó kọ́ bí rẹ̀ ni pé ibo mo wà yìí oyè bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ẹ̀sìn jẹ́ láyé níjọ́ tí kálukú ti ń ṣẹ̀sìn yẹn kálukú challenge ẹ̀ kálukú ń ṣe kódà kálukú rò pé iná kan bẹ àlìjẹ́nnà wà oyè atẹ́gùn fẹ́ sí wa yẹ́ báyìí ní kálukú ń wò pé ẹ mọ̀ gbà wá kẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ẹlòmíì ò mọ̀ tún mọ́ ọkọ rẹ̀ níbi tí ò gbádùn dé kò mọ̀ tún mọ́ kí ni tún mọ́ ọkọ rẹ̀ ìdọ́tẹ́lòmíì mọ̀ pé rúlà náà sọ̀hún ìdọ́tẹ́lòmíì mọ̀ pé pákó tí wọ́n fi ń bo kọ́tà náà sọ̀hún ìdọ́tẹ́lòmíì mọ̀ pé rọ́ọ̀gì náà sọ̀hún ìdọ́ ẹni ó ń wò pé kéèyàn ó wá lóko kó má mọ̀ túmọ̀ rẹ̀ fátí àtẹ́lòmíì nǹkan kò mọ̀ túmọ̀ rẹ̀ àwa ń ṣe ayé bí aláìsí oyè now nínú Islam brother mi Azeez ní kílẹ̀ yín rí sí Islam náà káwọ́ bí dáa ti fẹ́ bẹ̀rẹ̀. sẹ́rí mo ti wà pẹ̀lú yín tipẹ́tipẹ́ lórí ètò yìí bọ̀ láìsí bóyá èkejì tí máa lórí ọ̀fẹ́ àti wọlé sí inú ètò yìí lélẹ̀ ọjọ́ aláwọ̀kọ́ tí mo wọlé mi mọ̀ bóyá nẹ́tíwọ̀kì ló tiẹ̀ fa àtọ́jọ́ yẹn ni ló disconnect so mi ní orí ọ̀fẹ́ padà nígbà tí mo fẹ́ padà wọlé so bọ̀ for now mo ti wà pẹ̀lú yín bọ̀ mo ń bá program yẹn lọ bọ̀gbà tó dáàrin kan àníyàn mi sọ fún mi pé kí n wọlé mo ní one or two things tí mo fẹ́ sọ ṣe rí nǹkan tí mo lè sọ sí ọ̀rọ̀ ẹ̀sìn ò sí ẹ̀sìn àti Ọlọ́run tó dá ayé àtọ̀run ìyẹn Olódùmarè tí àwa Yorùbá mọ̀ sí Olódùmarè ṣe rí ó kọjá òye ẹ̀dá o nínú research tí èmi gangan gẹ́gẹ́ bí ọmọ Ifábíyì tí bàbá mi ń jẹ́ Adé tí bàbá mi ń jẹ́ Adéfálà tí bàbá tèmi ń jẹ́ Fábíyì ṣé ń gbọ́ mi yín sà. That very clear. so ṣe rí gẹ́gẹ́ bí èmi ṣe rí ọ̀rọ̀ tí à ń pè ní Olódùmarè gangan gẹ́gẹ́ bí èdè Yorùbá àti wá gẹ́gẹ́ bí èdè abínibí ó kọjá òye ẹ̀dá torí pé wọn à lè jẹ́ mùsùlùmí wọ́n lè bí wa kán sọ wá lórúkọ mùsùlùmí gẹ́gẹ́ bí nǹkan tí àwọn bàbá wa nígbàgbọ́ nínú ẹ̀ tí ó dẹ̀ jẹ́ pé ó ṣeé ṣe kí ìmọ̀ wọn má tó nǹkan nígbà tí wọ́n ń sọ ọ̀pọ̀lọpọ̀ wa ní orúkọ yẹn gẹ́gẹ́ bí pé nǹkan ìwàásù tí wọ́n gbọ́ ló fà táwọn fi wò pé òkè orúkọ yìí ó dáa àti bí wọ́n ṣe tú fún wọn táwọn fi wò pé orúkọ yìí ó dáa ẹ ti understand bẹ́ẹ̀ so kí ni wọ́n fẹ́ fàyọ ń bẹ̀ ni pé torí ọ̀rọ̀ Malik àbí Jelili ọ̀rọ̀ ọ̀gbẹ́ni yẹn ló mú mi wọlé gan because mo rí pé simple question làwọn nǹkan tẹ̀ ń bí léèrè Yorùbá dẹ̀ máa ń pòwe pé sàn láàrin ajé ló máa ń múyàn gbà kọ̀rọ̀ tó bá fẹ́ jọ́ sàkálá tó bá dẹ̀ fẹ́ jó sòkòlò gẹ́gẹ́ bí òwe Yorùbá mo rí pé kò dáhùn ní sánpọ́nná pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ̀ ń bí léèrè ṣé rí ọ̀rọ̀ ẹ̀sìn ò sí ẹ̀sìn èmi ò rò pé ẹnìkan wà tó yẹ kó bẹ́ẹ̀sì lórí pé bóyá ẹ̀sìn báyìí ni mo máa ṣe tí àdúrà mi ò fi gbà gẹ́gẹ́ bí pé bóyá ẹ̀yin náà lè sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ní orí ètò pé adẹ́dà àṣẹ̀dá gbogbo ta fẹ́ jẹ́ nígbà tó ń sọ̀rọ̀ nípa pé òun join Islam ní àdúrà wọn bẹ̀rẹ̀ sí ní gbà òtí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí látìgbà tí wọ́n ti bí kò yẹ kó mọ ẹni tí ń jẹ́ ìnira tó bá jẹ́ pé Islam ló ń ṣe látilẹ̀ kò yẹ kó mọ ẹni tí ń jẹ́ ìnira pé bóyá èèyàn ti bóyá èèyàn ń gbé ìgbésí ayé ìnira kan gẹ́gẹ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni Islam ṣe rí lọ́dọ̀ tiẹ̀ òtí torí ọ̀rọ̀ tẹ̀ ń bí léèrè kò lọ fàrà òtí bọ̀ ẹni tá jẹ́ Yorùbá ní ìpín ògbẹ́bọ àkúnlẹ́yìn ògbé tutù bá ti wáyé párí láàrí gẹ́gẹ́ tí èmi research tèmi gbá nínú ìrìnàjò ìṣe kristẹni o ìṣe babaláwo ìṣe mùsùlùmí o èmi ò rò pé Ọlọ́run ṣe ètò yẹn adẹ́dàá wa ó ṣe ètò yẹn débi pé ẹnìkan lè rí tán àbí ó lè clear ẹsẹ̀ nìkan no matter kéèyàn jẹ́. ẹ má bínú sá ẹ má bínú ẹ jẹ́ ká ṣe báyìí ẹ má bínú. According to your research ǹjẹ́ research yín sọ fún yín pé bóyá Ọlọ́run máa ń bá yàn sọ̀rọ̀. pé ó máa ń bá yàn sọ̀rọ̀. research mi ò sọ fún mi bẹ́ẹ̀ pé Ọlọ́run máa ń bá yàn ẹ máa gbọ́ mi sá. ṣé mo fẹ́ kẹ́ fà balẹ̀ ẹ mọ̀ pé ẹ lọ ṣe research ni. màá dákẹ́ tí mo bá ti sọ àwọn ọ̀rọ̀ tó ń sọ. according to man kan àtàjọ máa ń ṣe because I'm a building contractor bricklayer ni mo ṣe máa ń sọ̀rọ̀ so man kan àtàjọ máa ń ṣiṣẹ́ man yẹn Jàfà Jamiu la máa ń pè so lẹ́nu iṣẹ́ ó máa ń fa test view always suddenly ní ọjọ́ kan mo kàn fẹ́ jáde lọ́jọ́ Sunday so lọ́jọ́ yẹn mo kàn lọ sí side Ìwó road yẹn tọrọ mọ́ Ìbàdàn lèmi ó sì yé so agboolé wa ń bàdàn òkúna ní òkúna wo so kí ni mo fẹ́ fà wíbẹ̀ ni pé mo kàn bí mo ti jáde bus express láti junction yànnà ọ̀dọ̀ mi mo kàn pàdé máa yẹn tó pa Bible mẹ́gbẹ̀ so kí ló ṣe lè adẹ̀ ti jíra tó ti pẹ́ bọ̀ Bible tó pa mẹ́gbẹ̀ mo ní láti park Ọlọ́run dára púpọ̀ gan gẹ́gẹ́ bí ìgbàgbọ́ tèmi ní ibi tí mo ti dúró tí mo ti rí mo park ẹnìkan náà wà ńbẹ̀ ìyẹn jẹ́ mùsùlùmí èmi wọ́n fún ní challenge pé kí gangan ní nǹkan pàtó tó sọ di Christianity mo fẹ́ mọ̀ because gẹ́gẹ́ bí ìlànà tèmi mọ̀ sí lóòótọ́ Ọlọ́run tó ń sìn nínú mùsùlùmí yẹn èmi ò sọ pé bóyá bí pé ó ti tó ẹ bọ̀ kí gangan ló wá lọ sínú Christianity nígbà tó wọn wá sọ gbogbo yes oyún máa ẹ má jò pé mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín ni. mo ti fẹ́ round up
so mo wá try láti béèrè lọ́wọ́ máa yẹn sáà ń lọ́ mi lọ́fun lọ́ mi sọ́tún lọ́ mi sósì láì bí ìgbà tó jẹ́ but at the end of day nínú nǹkan tí mo padà gé ní lọ́wọ́ máa yẹn ni pé ó padà sọ fún mi pé ẹnìkan tóun bá ṣiṣẹ́ gẹ́gẹ́ bí bricklayer tó náà jẹ́ so ẹni yẹn ìwàásù ẹni yẹn ló wọ̀ létí and then ó tún fi ń kọ́ mi lọ́rùn pé nígbà tóun join Christianity làwọn kankan tó ta kókó nínú ìrìn àjò òun ló di ohun ti sílẹ̀ ẹ ti understand ọ̀rọ̀ yẹn wá fake mi débi pé wàhálà ẹ̀ máa yí rẹ̀ ń ṣe rẹ̀ gẹ́gẹ́ bí research tẹ̀mí gba nípa Ọlọ́run torí àwa náà ti ní ìpèníjà tá a lè fi recommend Ọlọ́run pé kò sí ẹnìkankan tó lè tú ẹnìkan sílẹ̀ bí kò ṣe pé ẹni tọ́lọ́run bá ti ṣetán láti tú sílẹ̀ nínú ayé tá a wà yìí so research mi nìyẹn. ẹ ó dáa research tẹ wá ṣe yẹn má bínú ká wo àwọn ẹ̀sìn yẹn ní kọ̀ọ̀kan oyè Islam sọ̀rọ̀ nípa kádàrá bí. ó sọ̀rọ̀ nípa kádàrá bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí àwọn táwa náà ń tẹ̀lé. kí là ń pè ní kádàrá náà ni ẹ̀ńtà àkọ́mọ́ ẹ̀. bẹ́ẹ̀ ni. ǹjẹ́ ní tá a bá ti kọ nǹkan mọ́ tó gbà fún kádàrá pé wọ́n ti kọ nǹkan mọ́ mi gbogbo nǹkan bá kọ mọ́ mi ló máa ṣe ṣó yẹ kírú ẹni bẹ́ẹ̀ ṣàdúrà mọ́. kò yẹ kírú ẹni bẹ́ẹ̀ ṣàdúrà nígbà tẹ́ mo gbọ́ nígbà tó ní. kí ni iṣẹ́ àdúrà yẹn nígbà tí kádàrá ti wà. ok iṣẹ́ àdúrà yẹn ni pé ọ̀tá máa ń gbógun iṣẹ́ àdúrà yẹn ni pé ọ̀tá máa ń gbógun àbí nínú kádàrá náà lọ̀tá tó fẹ́ gbógun wà. ṣáàrẹ́ ni tí a ṣe nǹkan kan fún mi. Allah ní gbogbo ohun tẹ́ fẹ́ ẹni sùúrù gbogbo ohun tẹ́ fẹ́ ṣe láyé àti tí ó ṣe yín gbogbo ẹni tó bá yín jà tẹni tẹ́ máa bá jà gbogbo ẹni tó máa ṣàṣìyàn àtẹni tẹ́ máa ṣàṣì gbogbo kí n tó máa ṣe yín nínú ayé òun ti kádà rẹ̀ ǹjẹ́ kí la fẹ́ fàdúrà ṣe. ok bó tó bá wá ṣe é ṣe bẹ́ẹ̀ náà pé ìlànà ìdílé tẹ̀ sọ ìlànà lọ. torí pé tẹ́ bá fọ́lò kádàrá ẹni sùúrù sà tẹ́ bá fọ́lò kádàrá èyí tẹ́ ń ṣàdúrà sí yẹn náà Allah náà ló kọ́ èyí tẹ́ yìí ń ṣàdúrà sí yẹn bóyá nira ni àbá ìrìjẹ ni Allah náà ló kọ́ ṣé ẹ ń sọ fún Allah pé kò kọ́ dáa lẹ fi ń ṣàdúrà ni àbí kí ni. rárá o gbogbo nǹkan ká darí gbogbo nǹkan padà lọ sọ́dọ̀ àdẹ́dà. ṣẹ́rí ẹ máa gbọ́ mo fẹ́ kẹ́ sọ̀kalẹ̀ sínú ààyè kan ààyè yẹn fẹ̀ gan kò sílé lọ́tún kò sílé lósì kò sílé níwájú kò sílé lẹ́yìn ó dà gẹ́gẹ́ bí ilẹ̀ tó tẹ́ mọ́ bí tó parí sí irú thinking téèyàn máa ń ní bẹ̀rù tí ó wà láyé aláìlẹ́nìkan kò gbóhùn ẹnìkan kò pò rẹ́nìkan kan òun ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kẹ́ ẹ rò wọ́n sọ fún yín pé kádàrá wà wọ́n wá ní gbogbo ohun tó bá ṣe é láyé Allah ló ń ṣe é o ò gbọ́dọ̀ ronú pé nìkan ń ṣe é Allah ló ń ṣe é torí pa Allah ló máa ń ṣe ni o ò gbọ́dọ̀ ronú pé nìkan ń dẹ̀ ẹ́ láàmú Allah ló ń dẹ̀ ẹ́ láàmú tó bá wá jẹ́ pé Allah ló ń dání láàmú ó yẹ kí gbogbo mùsùlùmí ó gbà fọ́lọ́run ó rí jẹ kó gbà kò rí jẹ kó gbà gbogbo ìgbésí ayé ẹ̀ kò ní ìdí àdúrà òtòrò mọ̀ pé gbogbo tó bá ti wá tó kàn fóun látọ̀dọ̀ Allah nìyẹn ń tán pé ń kádàrá nìyẹn. bẹ́ẹ̀ni any point. ẹlẹ́ẹ̀kejì wọ́n wá ní kó tún máa wá ṣe àdúrà ǹjẹ́ mọ̀dí tán fífi méjèèjì síbẹ̀ tó dẹ̀ jẹ́ word and opposite. ìdí ni pé wọ́n mọ̀ wípé ẹ̀dá máa róore láyé wọ́n á máa wá sọ pé oore yẹn o ọlá àdúrà tó o ṣe ló fi róore wọ́n dẹ̀ mọ̀ wípé ẹ̀dá máa rí ibi láyé oye kí lẹ wí. mo ní ta ló ń sọ yẹn pé bóyá èèyàn ń sọ yẹn. ọ̀nà Kùránì náà in asọ́bàkà ìzá asọ́bàkà ìzá asọ́bàkà mímú síbà tí lè faminallah tó orí bá kàn yín látọ̀dọ̀ Allah ni ṣùgbọ́n táburú bá kàn yín látọwọ́ yín ni ibẹ̀ yẹn náà pínṣẹ́ sí tó o bá róore wọ́n sọ fún ẹ pé Allah ló ṣoore yẹn fún ẹ o ṣùgbọ́n tó o bá rí bí wọ́n ní kádàrá ẹ̀ ni ó yẹ báyìí wọn ò ní pàdé wèrè lọ́nà kí àfa oníwàásí wa sọ pé ẹ wo wèrè tó ń lọ yẹn Allah ló yà á ní wèrè kádàrá ẹ̀ ni o Allah ló yà á ní wèrè o ó yẹ báyìí wọn ní torí ìgbàgbọ́ wà pé Ọlọ́run kì í ṣe bí àgbẹ̀. ẹ máa gbọ́ wọ́n máa pílẹ̀sì ibi sára kádàrá ẹ̀ wọn ẹ rí i pé nígbà tó fẹ́ sọ̀rọ̀ kádàrá nínú oyún wọn á lọ́mọ ló kọ́ àbí taná ló kọ́. bẹ́ẹ̀ni wọn á ní bẹ́ẹ̀ni. ọmọ kókó tí ò mọ dọ́là kò mọ mílíọ̀n kò mọ lé kò mọ kọ̀ kò mọ ntán ṣe nínú ayé kò mọ báyé ṣe rí kò mọ kí la fi ń ṣayé sóun ló kọ mọ́tò òun ló kọ lé òun ló kọ owó òun ló kọ dọ́là òun ló kọ lù òun ló kọ gbogbo ẹ̀. ẹ má bínú ẹ jẹ́ kí n bí yín béèrè kan ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run because ìmọ̀ ló láyé lọ́dọ̀ tèmi bí ìbá ṣe nímọ̀ sí ló máa ṣe gbáyé rọrùn sí i. ṣé ń gbọ́ mi sà. mo ń gbọ́ yín ẹ dáhùn. ẹ jọ̀ọ́ ta ẹ̀yin gangan bẹ́ẹ̀ ṣe wà yìí ta ni ẹ nígbàgbọ́ nú ẹ̀ torí pé bẹ́ẹ̀ ṣe wà pé ókè ta ni ẹ nígbàgbọ́ nú ẹ̀ gangan nínú ayé tẹ́ wà.
mo ní ìgbàgbọ́ nínú ìṣẹ̀ tó dìṣe, mo ní ìgbàgbọ́ nínú àṣà àti ìṣe látara pé àwa fúnra wa nínú ayé àti rí àwọn tí wọ́n ṣe practical wọ́n dẹ̀ succeed, wọ́n rí result yẹn náà ń pè ní àṣà àti ìṣe tí gbogbo wa ń bá ń lẹ̀. àṣà àti ìṣe yẹn wá ní ẹ máa gbọ́, àṣà àti ìṣe yẹn tá a wá ń sọ yẹn ní oye òun náà ni tí wọ́n ń ṣe lágbègbè ibi tí wọ́n ti bí ẹni tán ń ṣe ń bẹ̀, òun là ń pè ní àṣà tòun ti ìṣe, gẹ́gẹ́ báwọn lárúbáwá náà ṣe ní tiwọn ní èyí tí gbogbo yín ṣe ń sì tẹ́fí ń pera yín mùsùlùmí. ok ṣe rí àwọn tó ń pè ṣe rí ìjẹ́ mùsùlùmí, ìmọ̀ ìjẹ́ mùsùlùmí àbí ìjẹ́ aláṣà àti ìṣe, gbogbo wa ń sọra wa ní orúkọ tó wù wá ní tó bá wù èmi ni mo lè decide láti jẹ́ bí mo ṣe wà, bí mo ṣe ń jẹ́ Ifábíyì ìsìn ó ti mò ń jẹ́ Ifábíyì ni ó ti tó bá wù ẹ̀yin ẹ lè sọ pé àbí kò ní láti dá gbé. tó bá jẹ́ wọn lọ jẹ́ àṣìṣì lẹ fẹ́ máa jẹ́ ilẹ̀ lárúbáwá náà máa bí yín sí o. tó bá wọn ẹni sùúrù tó bá wọn lọ́hùn ẹni sùúrù tó bá wọn lọ́hùn kó jẹ́ orúkọ lárúbáwá ni kẹ́ ẹ jẹ́ ilẹ̀ lárúbáwá wọn ó bí yín sí níbi tó wọn lọ́hùn kó dá yín sí ló dá yín sí. ìkọjá àyà àtọjú kòkòrò àti tí ò kanni lọ́wọ́ kanni lẹ́sẹ̀ àti àìlèronú jinlẹ̀ ló jẹ́ kí kálukú máa lọ jẹ́ orúkọ àṣà àti ṣe tí ò kàn wá. ó pè ní ìsìn ẹ̀yin jẹ́ Àṣìṣì Fábíyì ẹ̀ ló ẹ̀yin jẹ́ Àṣìṣì Fábíyì bí ìgbà tẹ gbé iná àtúnmí sínú gbà kan ṣòro kò dẹ̀ pọ́síbù náà lè yín ṣe máa jẹ́ Àṣìṣì Fábíyì sótọ́ra ni. sẹ́rí ẹ ti gbé mi lọ fà gan nínú Yorùbá tí. ilẹ̀ Yorùbá jẹ́ Fábíyì ó nílẹ̀ ibi tá ti ń jẹ́ Àṣìṣì. bẹ́ẹ̀ni bọ̀ ṣé ewé kan lè jábọ́ lára igi kọ́lọ́ máa mọ̀. sóye mò ń bọ̀ ẹni sùúrù ó dẹ̀ já ṣe báyìí ẹ fún mi ní nǹkan kan tó wà nínú ẹ̀sìn Islam tí ò kí ń ṣàṣà àti ṣe. tí ò kí ń ṣe àṣà àti ṣe àgbọ̀yé yẹn ò kí èmi tó. bẹ́ẹ̀ni ẹyọ kan péré. mi ò bá sáà dín dáadáa. ẹ fún mi ní example nǹkan ẹyọ kan tí Muhammad mú wá tí ò kí ń ṣàṣà àti ṣe ṣé máa ń tán pè láṣà àti ṣe ìṣẹ̀lẹ̀ tó bí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ tí a wá ń torí ìṣẹ̀lẹ̀ yẹn tá a fi ń ṣe nǹkan kan torí pé gbogbo ohun tí kálukú ń ṣe nínú ayé ló nítàn tó bí now gbogbo ohun tí a wá ń ṣe nílẹ̀ lárúbáwá ó yàtọ̀ sí tilẹ̀ bí yàtọ̀ sí ti Egypt yàtọ̀ sí ti India ẹ wá fún mi ní nǹkan kan tó wà nínú Islam tí kì í ṣàṣà àti ṣe kí ni Muhammad mú wá gan ẹ fún mi lẹ́yọ̀ kan. ṣe rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ bí mi léèrè yìí ánsà mi ò pọ̀ rárá lórí ẹ̀ ṣe rí Islam tí wọ́n bí àwa sínú ẹ̀ tá à ń ṣe yìí pẹ̀lú àwọn èmi ò kéwú ṣe ń gbọ́ mi bọ̀ kí n tó lè máa ṣe nǹkan nínú rìṣáàsì tèmi náà èmi ní ẹ̀yìn òkè ń sàpọ̀dà ẹ̀yìn òkè dẹ̀ kí n sopọ̀ ní kíyàn tó lè máa ṣe ṣe ń gbọ́ èmi ò lè máa ṣe nǹkan láìsí pé àbí pé nǹkan tó ṣe rí nǹkan tí mo lè sọ tó wà nínú ẹ̀sìn Islam tèmi fi ń ṣe àti ìwàásù tí mò ń gbọ́ lẹ́nu àwọn tó jẹ́ àáfà tèmi ò dẹ̀ ní ẹ́fà sọ pé nítorí pé mo ti ń tẹ̀lé wọn kí wọ́n máa tẹrí kan àbí kán máa fi mí ṣe jẹjọ́ ọ̀ bóyá kí n máa tẹrí ba sí abẹ́ wọn nídìí ní nǹkan tí mo ti ń gbà. kí ni nǹkan yẹn bẹ́ẹ̀ tí mo bèrè simple náà. naam à ń gbọ́ yín mo ń gbọ́ yín mà. ṣe rí dáadáa tí lára ìwàásù tí wàá gbọ́. mo kàn fẹ́ ní kán fún wa ní definition research tó ń pariwo research kí ni definition research. ní báyìí. ṣé ń gbọ́ mi náà. bẹ́ẹ̀ ti ṣe research ìtọ̀dọ̀ yín o. ṣé ń gbọ́ mi mo wà pẹ̀lú yín ó ẹ dáhùn kí ni definition research. definition research ni kò ju pé bóyá mò ń ṣe ẹ̀sìn mi ò ṣe ẹ̀sìn àbí mo jẹ́ mùsùlùmí mi ò jẹ́ mùsùlùmí ìyẹn ò ní ìtumọ̀ sí pé bóyá kéèyàn ya àpọ̀dà nínú ayé débi pé kí ẹnìkan pè rẹ̀ láàfà. mo wá ní kí ni ó wà nínú Islam ẹ fún wa ní nǹkan tí ó wà nínú Islam tí kì í ṣàṣà àti ṣe ṣé definition Islam nìyẹn ẹ fún wa ní nǹkan tó wà nínú Islam tí kì í ṣàṣà àti ṣe. nǹkan tó wà nínú Islam tí ó kì í ṣàṣà àti ṣe tí kì í ṣe àṣà àti ṣe ilẹ̀ wa àbí tilẹ̀ lárúbáwá lẹ́yìn tí wọ́n láti bèrè ni. tilẹ̀ gbogbo àṣà àti ṣe gbogbo tí tó wà nínú Islam tí wọ́n mọ̀ wọ́n tó jẹ́ tuntun bàbá náà bàbá ò tí ì máa ṣe tẹ́lẹ̀. èmi ò rò pé ó wà o. nígbà tẹ wá mọ̀ pé ẹ rò pé ó wà. mo sì gbọ́ yín dáadáa báyìí. àṣà àti ìṣe ìlú kan ẹjọ́ mọ́mọ́ ẹjọ́ àṣà àti ìṣe ìlú kan àṣà àti ìṣe ibì kan lẹ wá ń ṣe tẹ ẹ tún wá ẹlẹ́mì tó bà mí nú jẹ́ jù láyé ìtẹ́nìkan wá tí ò rí ẹ wá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́mì èmi ọmọ baba aláwo lẹ́yìn. bẹ́ẹ̀ ni. ẹ wá ń já sísì ẹjọ́ mò ń bọ̀
ìjẹ́ má bínú tẹ́ ẹ bá ṣe ẹ ti kọ́lé sà. bẹ́ẹ̀ni. kò ní í ṣe ìtẹ́ máa plast yóò jẹ́ kó máa kọ́ lọ bẹ́ẹ̀. mo ní kò ní jẹ́ ìtẹ́ máa kọ́ láti ẹ̀ máa kọ́ lọ bẹ́ẹ̀ nígbà tẹ́ fẹ́ ra lẹ̀ tẹ́lẹ̀ sí. ǹjẹ́ ṣé inú ìwé lẹ kọ orúkọ yín sí ni àbórí ilẹ̀ ilẹ̀ tẹ́ rà. kò possible kéèyàn kọ sórí ilẹ̀ ilẹ̀ inú ìwé náà ni. inú ìwé àbí. bẹ́ẹ̀ni. ìwé yẹn wá ní ṣé nígbà tẹ́ kọ sínú ìwé yẹn tán sórí ilẹ̀ lẹ rí ìwé yẹn mọ́. orí ilẹ̀ bíi ti báwo mo tọ́jú ẹ̀ pamọ́. ẹ mú ìwé yẹn lọ ilé ẹ tọ́jú ẹ̀ àbí. bẹ́ẹ̀ni. torí ìjọ tí a lè rẹni tí ó dìde láti lè wá kílèmù lẹ́yìn ẹ wá fún wọn ní ìwé yẹn torúkọ yín ni wọ́n fi mọ̀ pé alágbájá yìí orúkọ ẹ̀ ló wà ń bẹ̀ òun ló nílẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. good. ǹjẹ́ ẹ máa bínú sà. ǹjẹ́ tí ọ̀rọ̀ bá wá délẹ̀ tẹ́ ẹ wá gbé ìwé yẹn nígbà tẹ́ ẹ gbéwé ẹ wá gbéwé dé kóòtù nígbà tá máa wá ṣìwé wọ́n wá rí i pé orúkọ ẹni tó ń bá yín jà sílẹ̀ náà bá nínú ìwé kì í ṣorúkọ tiyín ẹjọ́ sílẹ̀ yín ò bọ́mọ yín lọ́wọ́. ó ti bọ́ nìyẹn. ó ti bọ́ good látara orúkọ ẹ wá ní sùúrù tá a bá wá ń pariwo lọ́sàn-án lóru wọ́n fẹ́ gbalẹ̀ wa ni wọ́n fẹ́ gbalẹ̀ wa ni ilẹ̀ fúnra rẹ̀ ò lẹ́nu ilẹ̀ ò ní sọ̀rọ̀ àwa ni ìwé àwa gẹ́gẹ́ ní ìwé àwa ni ìwé tí a dúró fún ilẹ̀ torí pé tí wọ́n bá ní Amẹ́ríkà ní London ní gbogbo ibikíbi tí wọ́n bá ń sọ pé wọ́n lọ fẹ́ gbalẹ̀ àwọn olówó à ń bẹ̀ tí wọ́n bá wo orúkọ lọ gàràgà torí gbogbo àwa tá a wà nílẹ̀ ìlà lórúkọ orúkọ tán fi rẹ́gísítà wa ó yẹ ìmọ̀ yẹn ní birth certificate ó wà lórí machine ẹnìkan wọ́n mọ iye wa tí wọ́n bá wo orúkọ yẹn lọ gàràgà tó bá jẹ́ 40 million ní wa táwọn á rí i pé gbogbo 39 million orúkọ Islam náà ń jẹ́ èèyàn 1 million ló ń jẹ́ orúkọ Yorùbá ẹ dẹ́kun ẹ má bínú ta lónìí ilẹ̀ yẹn ṣé Islam ni àbí Yorùbá. Islam ló ní nìyẹn. Islam ló ní nìyẹn. Islam ló ní ẹ wá dákun ẹ má bínú ẹ má dákun ẹ má bínú jẹ́ pàdé èèyàn kan láyé tó jẹ́ mùsùlùmí tí ò jórúkọ Islam. nítorí wa lójú nínú Islam náà nù. ṣé ẹ pàdé èèyàn kan láyé tó jẹ́ mùsùlùmí tí ò wá jórúkọ Islam. kí ni wọ́n máa kọ́kọ́ sọ fún yín wọ́n máa kọ́kọ́ lé orúkọ fún yín ẹ má gbọ́ wọ́n máa kọ́kọ́ lé orúkọ fún yín wọ́n á ní orúkọ yẹn lẹ gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ni àbẹ̀kọ́ orúkọ mùsùlùmí. bẹ́ẹ̀ni. àbẹ̀kọ́. bẹ́ẹ̀ni. àwọn tí wọ́n bí ànábì ṣe mùsùlùmí ni wọ́n. rárá o. àwọn tó bí ànábì yẹn wọ́n ṣe ètùtù wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ wọ́n ṣàìsùn mọ́júmọ́ òru tá gbé Muhammad tí wọ́n oríṣiríṣi gbogbo ṣìgìdì Mẹ́kà ni wọ́n fi ṣe ìwúre fún Muhammad wọ́n fi ṣàdúrà fún Muhammad wọ́n wá ṣe ètùtù fún Muhammad níjọ́ tán bí wọ́n wá sọ ní Muhammad òòṣà ṣìgìdì Mẹ́kà ló sọ Muhammad ní Muhammad nígbà tí Muhammad gba Islam kí ló dé tí ò change orúkọ yẹn gẹ́gẹ́ bí orúkọ ẹlẹ́bọ. àdìtú. kò change ẹni ẹlẹ́kejì gbogbo àwọn tó wà ní Mẹ́kà tán jẹ́ lẹ́bọ wọn ò change orúkọ wọn torí pé orúkọ lárúbáwá ni kò sí tí ń jẹ́ orúkọ Islam tó fi ka Allahu gan orúkọ ẹlẹ́bọ ni gbogbo ẹ̀ oye ìdórúkọ ẹlẹ́bọ yẹn lẹ́yìn wá bímọ ẹ wá wò pé mùsùlùmí ni mí àwọn àfáà ni ẹ bá ń pè wọ́n wá nítọ̀ orúkọ ọmọ wa yóò máa jẹ́ Mistura ẹ̀yin ó tún wá tọwọ́ bàpò ẹ bá tún fún wọn ní another 5,000 pé owó ògbórúkọ ọmọ jáde rèé kí dẹ̀ ní tán sọmọ yín ẹ̀ mọ́ túmọ̀ rẹ̀ o kí lorúkọ tán sọmọ yín náà ni pé orúkọ ọmọ wa yóò máa jẹ́ rúùlà wọ́n kàn rúùlà náà sọmọ yín lẹ́tún sanwó ọpẹ́ owó kọ́mọ ó dàgbà wọ́n sọmọ yín ní rúùlà ẹ̀tún sanwó ọpẹ́ rúùlà tẹ́lẹ̀ sọmọ yín yẹn orúkọ lárúbáwá ni kì í ṣe orúkọ ǹjẹ́ ẹ lè jẹ́ Yorùbá kẹ́ẹ̀jọ́ ọmọ babaláwo káwọn bàbá tó bí yín ó dùkú báyìí àtàwọn ọ̀rẹ́ wọn kẹ́ẹ̀ wá nítọ̀ orúkọ tí mo fẹ́ sọmọ mi ní rúùlà ṣáà ní wo pé bóyá nǹkan kan ṣe yín lórí sẹ́yìn gan gbọ́dọ̀ gbà káfà yẹn àfà tó fẹ́ sọ orúkọ ọmọ yẹn kó wá nítọ̀ orúkọ ọmọ yẹn ànípe ní lárúbáwá nígbà tí bàbá ọmọ ti ní Mistura ní orúkọ ọmọ àbíbí alkelb kẹrin pé alkelb orúkọ ọmọ yẹn orúkọ yẹn fà yẹn gbọ́dọ̀ tó bí Allahu Akbar orúkọ ọmọ wa alkelb kéèyàn kan wá dìde kó yẹn jọ kí ni ìtumọ̀ kan wá ní ajá ní ń jẹ́ bẹ́ẹ̀ ṣé ẹ lè sọmọ lájá orí ilẹ̀ tiwa tá a dẹ̀ wà yìí ó ní tá a fi rẹ́gísítà rẹ̀ àrẹ́jísítà ilẹ̀ ilẹ̀ yìí yàtọ̀ sí gbogbo ilẹ̀ kílẹ̀ o ilẹ̀ bí nǹkan mẹ́rin ló ṣe kókó àkọ́kọ́ ni ó gbọ́dọ̀ máa ṣe ìbọ̀wọ̀ gbogbo ẹni bá lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ rẹ tó o bá bọ̀wọ̀ ẹ̀ onítọ̀hún ò lè rí ṣe àkọ́kọ́ nù
ẹlẹ́ẹ̀kejì ní orúkọ torí pé gbogbo tí ń bẹ lórí ilẹ̀ yìí ló láṣẹ nínú béèyàn bá rìn lórí ilẹ̀ yìí yóò máa rìn tàṣẹtàṣẹ ni wọ́n wá ń pe ọmọ yín ní rúlà ìyí pé rúlà tó ń pe rúlà ìgbà pé rúlà ẹ dákun gbó lọ́mọ òun ò ní mọ rúlù kí oye ẹsọ ọmọ yín lábùdù ẹrú ìyí pé lẹ́rú tó ń pe lẹ́rú ẹni tó ṣe jí láàárọ̀ kùtùkùtù tí ò tí ì fọyín ó ní ẹrú o ẹ dákun gbó lọ́mọ yín ò ní ṣẹrú torí pé gbogbo nta bá sọ lórí ilé dandan ni kò ṣe bọ́n ṣe rẹ́gísítà rẹ̀ nìyẹn mo ń bọ̀ o ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ò ní láárí ọ̀pọ̀lọpọ̀ ò rí ṣe torí pé ahọ́n bíi ó láṣẹ lẹ́nu gbogbo nta bá wí sí ọlá dandan ni kò ṣe ìyẹn nìyẹn o ẹ̀yin fúnra yín wá ní ẹ wá ń ṣe fátíà lójúmọ́ fátíà tẹ̀ ń ṣe yẹn ẹ̀ mọ́ túmọ̀ rẹ̀ àdéhùn lẹ́dẹ̀ ń ṣe ń bẹ̀ kí làdéhùn òun náà ni ìwọ ní mọ̀ sìn ọ̀dọ̀ rẹ ní mọ̀ wá ràn lọ́wọ́ wá ntẹ́ lo ìwọ ní mọ̀ sìn fún yẹn ṣe mọ̀ ntẹ́ fẹ́ sìn ntẹ́ sọ yẹn gangan ta ló sọ fún yín pé aláwù ni wọ́n sọ ń bẹ̀ ṣé dárúkọ aláà ń bẹ̀ yẹn ṣe mọ̀ pé níbi tá ti sọ ìyá kaná àbúdù ìwọ ní mọ̀ sìn yẹn wọn ò dárúkọ aláà ń bẹ̀ wọn sọ pé aláà ni wá ìyá kaná stẹ̀yìn ọ̀dọ̀ rẹ ní mọ̀ ràn wá ràn lọ́wọ́ wá wọn ò dárúkọ aláà ń bẹ̀ tẹ́ bá wo verse yẹn dáadáa Allah was not mentioned there ta ló sọ fún yín pálá ló ń ṣàdéhùn fún gbogbo ẹni tó o bá dẹ̀ ṣàdéhùn fún tó o bá pé dandan ni kó béèrè torí ẹ̀tọ́ ni nínú ibi tí wọ́n ti ń mú yàn gan bẹ́ẹ̀ yàn bá gbé orí kí wọ́n ṣàṣìyàn kó mọ̀ mu oyè ẹni tó rí rè ò bá gbàbọ̀dè nǹkan kan tá lè fi mú un láyé náà ní àdéhùn torí pé wọ́n á pàṣẹ wọ́n á sọ̀rọ̀ wọ́n á pàtàn pé alágbájá yìí máa ń ṣàdéhùn kì í mú un ṣe wọ́n dẹ̀ tú ayé rẹ̀ lẹ̀ fún un so torí ìdí èyí mo ṣẹ́rí in tó ń fa ìṣòro wa pọ̀ gan o àìṣe olóṣì o nílẹ̀ Yorùbá olóṣì kan ni wẹ́lọ́ béèrè káwọn kẹ́sìn tó dé ìgbésí ayé wa rọrùn gan àwa òkè gan o ṣùgbọ́n kí ló fa òṣì sínú ayé wa náà ni pé à ń ṣe ń tà mọ̀ àwọn bàbá wa wọ́n ní ìmọ̀ wọ́n ń kẹ́kọ̀ọ́ gbogbo ohun tó yẹ ká ṣe náà ń ṣe oye àwọn bàbá wa gbogbo ohun tó bá ti jẹ́ ẹ̀sìn àtòkèrè wọ́n máa fún yín ní knowledge òun ló bí ilé kéwú kí ẹ̀sìn lè fọ́nká ló bí ilé kéwú kí kìrìsìtẹ́nì lè fọ́nká ló bí skul oye ẹ wá wo méjèèjì àǹfààní wo ló ṣe wá ibẹ̀ lẹ́tí máa mọ̀ wípé àwọn ẹni yìí wọ́n ń lo strategy wọ́n gba knowledge lọ́wọ́ àwọn gbé education lé wa lọ yàtọ̀ sí yẹn wá ní mo gbọ́ orúkọ kan lẹ́nu bàbá onípàkálà Johnson ọmọ balùwẹ̀ mo gbọ́ lẹ́nu ó ti pẹ́ gan oye so ẹ dákun torí ọlọ́run kí ni n ta ṣe ọlọ́run fúnra ẹ̀ bá yàn sọ̀rọ̀ ètò láyé toilet ilé ìgbẹ́ toilet ọmọ toilet so oye ọlọ́run ò bá yàn sọ̀rọ̀ rí gbogbo tí kálukú ń suggest lára ọlọ́run à ń suggest ni kò wá sáṣà àti ṣe kan tí ò ní suggest tiẹ̀ oye gbogbo ẹ̀ wá nìyẹn wo ni ò tọ́lọ́run lọ́rùn bẹ́ẹ̀ tó bá jẹ́ pé kò tọ́lọ́run lọ́rùn ni kí ló dé tí ò pa wá rẹ́ látijọ́ yìí ó tẹ́ ọlọ́run lọ́rùn torí pé kò sí ní tẹ́ ẹ máa wá nínú ayé tẹ́ ẹ̀ ní bá ń bẹ̀ òun ní sọ́ọ̀sì gbogbo nǹkan oye o wá fi tiẹ̀ lè lọ ṣe tẹni ẹlẹ́ni tó wá ń ṣe wá wọ́ọ̀sì ju tiẹ̀ lọ torí ṣìgìdì ni ti àwọn kan ní kò ṣeé rí kò ṣeé wò àwọn kan ní ṣìgìdì ń tàwọn ó wá mú ṣìgìdì ju kò ṣeé rí lọ kí ló dé tẹ̀yìn èèyàn wò kí n tètè understand tó bá jẹ́ pé èèyàn máa wà lìjẹ́nnà Yorùbá ló gbọ́dọ̀ kọ́kọ́ wà lìjẹ́nnà torí pé afọlọ́n sáàyè ẹ̀ nínú èmi tí mo fọlọ́n sáàyè ẹ̀ pé ọba yẹn ò ṣeé sìn tí mo kàn ń pé ìwà tí mò ń dùn àwọn èèyàn nínú pẹ̀lú ìwọ tó sọ pé ilé ẹ̀ wà ń bì kan ayé ẹ̀ wà ń bì kan ó máa ń dunnú ó máa ń banújẹ́ ó lọ́rẹ̀ẹ́ ó lọ́ta ó wá sọ lọ́ǹde èèyàn ó mọ̀ pé ọ̀gẹ́gẹ́ ló jẹ̀bi ó sọ lọ́ǹde èèyàn wọ́n wá ní tó bá fẹ́ sin lọ́hùn yẹn ò kọjú sóòrùn lọ́lọ́hùn yẹn wọ́n ní tó bá fẹ́ gbààwẹ̀ ó gbọ́dọ̀ retí òṣùpá kó jáde sóṣùpá yẹn lọ́lọ́hùn yẹn ẹ ti kó gbogbo ohun tó pọ̀ sí Ọlọ́run lọ́rùn wọ́n dọ̀tẹ̀ wọ́n ti gbogbo nǹkan látara pé wọ́n torí àtijọ́ àti mu ṣùgbọ́n àwa tó yẹ ká lo ọpọlọ wa ká understand àtún lè understand látara ìfẹ́ tara ẹni nìkan àlìjẹ́nà ó mọ̀ pé inú ayé ìlà àlìjẹ́nà wa òun retí àlìjẹ́nà kan lọ́run ṣáyé ìgbà kò jẹ́ kó o wò ó pé inú ayé ìlà àlìjẹ́nà wa torí pé àwọn kan máa wà nínú ayé yìí tó ṣe pé tó o bá débẹ̀ ó fẹ́ lè sùn ní títì bẹ́ẹ̀ni ó tó kéèyàn àwọn èèyàn lọ àlìjẹ́nà nínú ayé fa ìṣẹ̀mí àwọn kan gbogbo tí aláàárọ̀ ìlà àlìjẹ́nà ó wà nínú ayé àwọn kan báyìí àwọn kan ní 73 virgin 100 virgin lálẹ́ tí wọ́n dẹ̀ pàṣùn tó wọ́n ń ṣègbésí tó rọrùn àwọn nígbà tí àwọn kan ń gba àgbàro tí wọn ò tó fún wọn lówó iṣẹ́ àwọn kan ń dá ọ̀ndọ̀ndọ̀ndọ̀ náírà ó nígbẹ̀yìn lòun fẹ́ gbà torí kò fẹ́ jẹ gbèsè ó tún fẹ́ gba láti àjọ tún dàrú ó mọ̀ pé inú ayé yìí náà lẹ̀san wà bí kò yẹ wọ́n ní ọlọ́run ẹ̀ onídéédé ni ṣé inú ayé yìí jọ pé ẹni tó dá bíi ó jẹ́ onídéédé tán bá òkè ká wá gbé gbogbo ayé ká gbé sí Allah lọ́run ṣé Allah lè gbé ó ló ní déédé lòun ṣé ayé yìí wà ní déédé ṣáwó èèyàn wà ní déédé bá ṣe wà yìí déédé dà ká mà láyé ilé ayé àwa gbẹ̀san ni tó o bá ti gọ̀ tó o tún lọ sin òkúta tó tún ṣe wèrè ó tún padà wá kó jẹ́ mẹ́ 500 ló tó gbọ́n ìgbà yẹn náà ló máa tó liberate
tó tí sóòlù ò bá gbọ́n kò lè liberate àfi tó o bá gbọ́n àfi tó o bá dára ẹ mọ̀ ìjọ tó o bá ti mọ rẹ ní tó o padà sí táwọn bàbá wa sọ orí pé orí ẹni là á mọ̀ oye torí pé tó o bá mọ orí ẹ dáadáa wàá dára ẹ mọ̀ wàá mẹni tó ń jẹ́ fábíyì gangan lára rẹ wàá pè adé lóhùn ìgbà yẹn ló ṣe liberate ló ṣe nísìnyí ṣùgbọ́n tó o bá sì gọ̀ tó ń forí balẹ̀ fóònù tó ń rìn kí ó mọ̀ rí kádẹ́ẹ̀tì ni. 100 nìyẹn. so bóyá jẹ́ nìyẹn.